وعلى آله وأصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. Ní Juma tí ó kọjá níbi Tafseer Suratul Jinn tá ti bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́rin márùn-ún mẹ́fà jọjú bẹ́ẹ̀ lọ sẹ́yìn. Ibi ayata ti dúró ó ní wa annahu lamma qama Abdullahi yad'uhu kadu yakununa alayhi libada. Adẹ̀sàlàyé bí Qur'an ṣe tóbi tó nítumọ̀. Wípé kadu yakununa alayhi libada yìí níbi àyà yìí kadu yakununa alayhi libada pé ibi tí wọ́n pay attention sí nǹkan tán ṣe tó wọ́n fẹ́ lè mọ́ gúnra wọn pé àwọn wo ni wọ́n fẹ́ lè mọ́ gúnra wọn ta ni káàdù dọ̀míìrù tó wà méjàmù tó wà yìí yakununa ta ní rìfàsì a ní bí ọ̀nà mẹ́ta làwọn sálàfù wá tú tí gbogbo ẹ̀ náà sí correct. Ara wọn tán tú wípé àyà yìí ń rìfàsì rìpọ́ọ̀tù tí àwọn àlìjànú tí wọ́n ń fún àwọn ọmọ ìyá wọn nípa ànábì àtàwọn sàábé rẹ̀. Wípé yóò tàbátúbà wọn yóò wípé káàdù ó mọ̀ rìfàsì àwọn sàábé ànábì. Wípé wa annahu lamma qama Abdullahi yad'uhu ìgbà tí ànábì tó jẹ́ rú Ọlọ́run pàtàkì tí ń pè Ọlọ́run tí ń kírun. Àwọn tí wọ́n ń tẹ̀lé ní àwọn sàábé àwọn náà ń tẹ̀lé ànábì wọ́n rùkú wọ́n sùjúdù dé pé wọ́n fẹ́ lè máa fọ́ọ̀lù lé lórí. Káàdù àti yakunun yóò rí fásá àwọn sàábé báwọn. A tó rí náà àwọn àfáà tí wọ́n tú wípé Ọlọ́run ọba instead tàbí pé àwọn àlìjànú ni wọ́n ń rìpọ́ọ̀tù fáwọn ọmọ ìyá wọn tọ́lọ̀ wọn sọ fáwọn a lè sọ wípé Ọlọ́run ọba ní rìpọ́ọ̀tù fáànábì sàlàsọ́là nípa ìṣesí àwọn àlìjànú ìgbà tán gbọ́ Qur'an tó dà nábì ipé ìgbà tánàbí sàlàsọ́là tí ń pèpè tí ń ké Qur'an ibi táwọn àlìjànú ní ojú kòkòrò pé wọ́n fẹ́ gbọ́ Qur'an dé wọ́n fẹ́ lè mọ́ gúnra wọn mọ́lẹ̀. So kadu yakunun yóò rí fà sí àlìjànú. A tún lè tú wípé áyà yóò fẹ́ kan rí fà sí àlìjànú rárá àbí alamu wọn. Kò sì rí fà sí nǹkan táwọn àlìjànú tí wọ́n ń ṣe pẹ̀lú gbọ́ Qur'an. Rádà ó ń rí fà sáwọn kèfèrí. Ipe ibi táwọn kèfèrí rò pé tánàbí ń ṣe tó strange dé tí wọn ò fẹ́ kó exist dé. Tánàbí bá ti ń pèpè báyìí wọ́n sọ̀rọ̀ àjẹ́ ànábì bí pé káwọn destroy rẹ̀ yata'allabuna alayhi wọ́n mọ̀ pẹ̀rẹ̀ àwọn ẹwọ́n tó lè wí tó wọ́n tún rí fásá àwọn kèfèrí Mákà. Ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ló kọ̀rẹ́kì tọ́ wọ́ọ̀dù kan náà sì ni èdè kan náà sì ni bélòmí bá fẹ́ gbọ́ yé yàtọ̀ sí èdè Lárúbáwá yóò ọkọ̀ mana 1 meaning 1 meaning 2 meaning 3 but èdè Lárúbáwá kọjá káàdù yakunun alayhi libada. Tọ́ ṣé wá rí ìtumọ̀ yìí tàtù yìí áyà tí ó wà tẹ̀lé pẹ̀lú tẹ́ bá wá ké yóò wá sọ pé tàbí ìtumọ̀ rẹ̀ tún fẹ́rẹ̀ súnmọ́jú. Lẹ́yìn áyà yìí òun la fẹ́ kà lónìí tó tẹ̀lé pé kul innama ad'u rabbi wala ushriku bi rabbi ahada. Áyà yìí sọ wípé Ọlọ́run ọba mi lè mí ń pè ò ìsì ní pé ẹlòmí ìníṣẹ́ bọ́ pẹ̀lú Ọlọ́run ìní mú nǹkan mí Ọlọ́run ti máa pè. Áyà yìí báyìí ó jálàyé fún yad'uhu wa annahu lamma qama Abdullahi yad'uhu yẹn kí ni túnmọ̀ yad'uhu ní pé ad'u rabbi wala ushriku bi rabbi ahada. Ọlọ́run ní kalẹ̀ yóò máa pè Ọlọ́run ní máa pè sí lọ́dọ̀ ìsinsì ṣírkù. Tọ́ báwa ṣe ká ní kúlì ẹ̀kẹ́ ti jẹ́ kí ní láti yẹ̀
ẹ má sọ di habit nígbà tó bá ń ṣe kíláàsì ẹ ní every time tẹ́ bá tọ̀ pé ìbá ti ṣe yí before time ẹ ṣe lẹ́yìn. So so tá a bá ka àyà yìí ní ìtawà ń kà ní mọ́sáfù tiwa tá ń kà ní kúl innama ad'u rabbi bọ̀ kúl tá ń kà ní àwọn jumhur qurra kọ́lá ni wọ́n kà ọ̀pọ̀lọpọ̀ àwọn ní Qur'ani tí qurra àti wọ́n náà jẹ́ mutawatira kọ́lá làwọn kà pé lẹ́yìn gbà pé kúl innama ad'u rabbi kọ́lá innama ad'u rabbi wala ushriku bi rabbi ahada tó bá wí kọ́lá labáka nínú túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tààtú tẹ́lẹ̀ èwo ni ó fẹ́ súnmọ́ túmọ̀ jù yes ká sọ pé àyà yẹn bá wọn kèfèrí Mákàwé ní túmọ̀ tí ó fẹ́ kọ́ rẹ̀ jù wípé ńgbà tó rí pé àwọn kèfèrí Mákà sọ̀rọ̀ ráńdẹ̀ tó sọ pé báwọn ò ní gbá tó wípé ẹwà ẹ̀kan nígbà ni ò kọ́ọ́lá náà sọ pé innama ad'u rabbi gbogbo tẹ́bà ṣe lẹ́yà ṣe wọ̀lá pé fọ́ọ̀sì wípé kí n ṣe ṣírùkù àbẹ́ fọ́ọ̀sì pé kí n fi àdáwàtílà tàwídì kalẹ̀ ní ònígbà tàbákà ní kọ́ọ́lá yóò fẹ́ súnmọ́ ìtumọ̀ pé káàdù yàkúnà alẹ́ ìlíbàdáyìn àwọn kò fárò Mákà nígbà tàbákà báyìí bọ̀ tàbákà ní kúl ìtàsọ ni pé a dìtáàchì áyà yìí kó ń bí áyà wà annahu lamma qama Abdullah a ní nínú àwọn nǹkan tọ́lọ́run tún fi ránṣẹ́ sánàbì tó ní kó sọ láì mọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú áyà ilé ìjìnà ló sì correct ọlọ́run ló sàṣọwọ́ àyífà nábì sallallahu alaihi wasallam áyà méjì sì lè tẹ̀lé wọn aránú Qur'an nígbà tí wọ́n jọ sọ kalẹ̀ wáwà àbíbẹ̀kọ́ áyà méjì lè tẹ̀lé ara wọn ní Qur'an tí wọ́n jọ sọ kalẹ̀ wáwà so now ìwà nábì sọ pé innama ad'u rabbi wala ushriku bi rabbi ahada ó pé èmi ń pe ọlọ́run ọba mi èyí sì ní ṣe ṣírkù sí rárá bọ̀tẹ́ bá ti wo áyà yìí tí lárúbá bá sọ pé innama ad'u rabbi ìtumọ̀ tí ó mí ní wípé ad'u Allah mò ń pè ọlọ́run a'budu Allah mò ń sin lọ́run wala a'budu ghayrahu duna mi ò ní sin ẹlòmí yàtọ̀ sí essence innama ò ní hasuru innama pé nǹkan ẹyọ kan tí ń ṣe ní ṣe mí nǹkan ẹyọ kan tí ń ṣe ní ṣe mí àmọ́ tóun bó ṣe pé túmọ̀ yìí kún tó ọlọ́run tán wá máa tó ṣe tààkì pé wala ushriku bi rabbi ahad because innama ad'u rabbi fẹ̀ kan ti gbé túmọ̀ wala ushriku because tẹ́lẹ̀ mọ́ ìwà ló innama ìtumọ̀ ẹ̀ ni pé eléyìí nìkan ní ma ṣe ní ṣe mí àmọ́ torí pọ́lọ́run bá fẹ́ kọ́rọ̀ tawhidi clear kọ́rọ̀ ṣíríkù mọ́ ní ambiguity mo bá sọ wípé a'budu rabbi ó lè sọ pé tọ́yẹ èmi náà ń sìn ṣùgbọ́n èmi náà tó fẹ́ sìn nǹkan míì ma ọgbọ́n qul innama ad'u rabbi wala ushriku bi rabbi ẹ̀wọ̀ ẹgbẹ́ tọ̀bí ló fi kẹ́ wà láwọ́ ṣíkú bì í bọ́sù bì í ó lọ ad'u rabbi ọlọ́run bá mi nìkan ní pé ní ìsìn ní fìkan mí ẹ̀kùn kó fi ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó clear bọ́lọ̀ sí máa ń sọ̀rọ̀ tawhidi ma ṣe ń sọ̀rọ̀ tawhidi tẹ́ bá wọnú Qur'an ẹ wo ìgbà tọ́lọ́run bá anybody tó bá fẹ́ sàlàyé tawhidi fáwọn èèyàn tí ò ní rújú kọ́dẹ̀ èèyàn nídìí àti kó tàfà kankan ẹgbọ́ tawhidi pé má ṣe ṣíríkù sọ́lọ́n pé gẹ́gẹ́ bí Shaykh ní kẹsíwá sọ́nà tíra wọn ẹgbọ́ tí bá ń bínú Shaykh rẹ̀ mọ́dá pé àti ṣe hukumatul hujja lórí èèyàn lórí ọ̀rọ̀ tawhidi kò nídìí Shaykh ní kàkà
so tí wọ́n náà bá ti wá mọ̀ kó bá fẹ̀kan ti máa tó lọ́wọ́ bá wí ká sọ tó tọ́ fún kan tí ò lè rí túnmọ̀ méjì ní ẹ̀yẹn wo Ọlọ́run bá ń sọ fún wa ń pa Ànábì Ṣuaib Ànábì Ṣuaib Suratul Hud Suratul A'raf ó sọ fáwọn àjọ rẹ̀ pé ibudullaha ma lakum min ilahin ghayruh Hud sọ Ṣuaib náà sọ wọ́n sọ àbí ẹwù kan ibudullaha ma lakum min ilahin ghayruh ẹ̀sìn Ọlọ́run ọba ẹ̀ lọ́lọ́mí tẹ̀lé sí lódòdó tó yàtọ̀ sí ẹnu tí Ṣuaib wínú bọ́ kẹfí lè máa wípé àwọn tọ́lọ́run ráwọn òjíṣẹ́ sí gbọ́n wọ́n sì máa mẹ́sẹ̀jì wọn ẹ máa gbọ́n tán wí fún wọ́n ní yá Ṣuaib as-salatuka ta'amuruka an natruka ma ya'budu abahuna aw an naf'ala fi amwalina ma nasha innaka la antal halimur rashid ṣé ìrun rẹ̀ ṣé jọ́sìn rẹ̀ ní ń pa ọ́ láṣẹ pé ká fi ń táwọn bàbá wa sìn kalẹ̀ kẹ́lìmọ̀ tó mọ̀ pé ibùdó lówí ọ̀tẹ́gún bá ṣe tú wọ́n mọ̀ pé tárùkù wa mẹ́ pé ibùdó Allaha ma lakum min ilahin ghayruh torí ma lakum min ilahin ghayruh yẹn àwọn ti gbọ́ pé ordinary ìbádà nìkan kọ́ ní jẹ́ ń táwọn òṣìṣẹ́ Ọlọ́run pèpè sí ó tún gbọ́dọ̀ sìn nǹkan míì mọ́ kò tó rọ̀gbà mò ń sìn ẹgbọ́n mò ń sìn bí ibùdó láàlówí mò ń sìn nígbàtà àti gbọ́kàn lakum min ilahin ghayruhu yẹn àwọn gbogbo ókè sí tó wí ni pé anatruka ma ya abudu ẹgbọ́ kan natruka wọ́n wí anatruka ma ya abudu abahuna ṣe bí tó bá ikọ́ bá fẹ́ gbọ́ ìwọ́lẹ̀ gbogbo ókè a ma sin ti àwọn náà mẹ́lẹ̀ bọ̀ wọ́n mọ̀ pé ń táwọn òjíṣẹ́ Ọlọ́run rí nù pé so ìrun rẹ àdúrà rẹ tí ń sọ fún ọ náà ni pé ká fi ilẹ̀ atark kìí ṣe fẹ́lù nìkan bá mò ń jọ́sìn bọ̀ tí bàbá kírùn tánà nǹkan ọkọ̀ tó bá tó má fi ògùn náà gbá asílọ́n àwọn ànábì Ọlọ́run ti mọ̀ ẹgbọ́ àmì ìmọ̀ pé tọ̀pẹ́ má ti sọ bẹ́ẹ̀ fún yàn tárùkù náà mẹ́mẹ́ fi eléyìí lẹ̀ kó wá sí Ọlọ́run ọba nìkan ẹgbọ́n tí wọ́n sọ fún ànábì Hud wọ́n ní ìwọ Hud sí tó ń sọ fún wa ní pé òun pa wá láṣẹ lè ná abúdàlọ́ha wáhádá kí ló tẹ̀lé wà náà dárọ̀ ma kana ya'budu abahu sí tó ń wí ní pé ká ṣe Ọlọ́run bá nìkan ká wá fi ilẹ̀ dáwọn bàbá wá sí méjèèjì ní component wọn torí ẹ̀ ní ẹni ìwé ẹ̀tọ́lọ́run bá ti fẹ́ sọ̀rọ̀ tàwíìdì yóò fi component kejì sí kódà bó bá ti clear ìgbìta lákọ̀ọ́kọ́ kí má fi ní hujja kankan kò sí ẹni kẹ́kẹ́ tí ó sọ concept tawhid àti shirku nínú Islam tí ó wà sọ pé pẹ̀lú tí Qur'an sọ èyàn sì lè máa ṣe nǹkan mí ìmọ̀ ìṣẹ́lọ ó clear kọjá kó dápa àfáà kankan kọ́dà ibi tí ó bá ti clear tó Ọlọ́run ṣe tàkéde ẹ̀nu walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ẹ̀sìn lọ ṣe bẹ́ni tí ń bá ń ṣe tọ̀gútù aásàtọ̀ pé tọ̀gútù sí àsọ́lọ̀ àbí ẹ̀dà bá ti bá ara mọ́dá yàbò tọ̀gútù àpẹ́ tó pẹ́ pé tọ̀gútù bá sọ́lọ̀ ewùdó láti gbé àmá kò mọ́ sọ pé ṣe mo ti ṣe ìbádà tọ́lọ̀ náà ẹjá fi lè náà pé kó fi nǹkan míì kùn yẹ gangan ní ṣírùkù so orí wọn tó fẹ́ kan sí nǹkan kan rárá ọgbọ́ tó sin Ọlọ́run rárá káfíìrù ni wọn ìwọ tí wọ́n tẹ́ tó náà dí ó sàásà sí ẹgbọ́ òun jẹ jìnà ẹni tá ń bá wí náà lẹ́n tó sọ pé òun gbọ́ Ọlọ́run ọba ní Khaliq òun gbà ní Razik òun ò wá gbà ní Ilah àbó òun gbà ní Ilah òun tún fẹ́ fáwọn ẹ̀dá mi náà ní uluhiyya òun náà lẹ́tùn orí nígbà tọ́lọ́wọ́ kọ́kọ́ fún wa ní amúrú alákọ̀ọ́kọ́ àṣẹ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ pa wá Suratul Baqara nígbà tọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ Suratul Baqara sífàtù ní rẹ̀ ọkọ̀ ròyìn àwọn mùmínì àyà 5 hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun 5 ròyìn àwọn mùmínì ó ròyìn àwọn kèfèrí àyà 2
innal ladhina kafaru sawa'un 'alayhim anzartahum am lam tunzirhum la yu'minun khatama Allahu 'ala qulubihim wa 'ala sam'ihim ghishawa wa lahum 'adhabun 'adhim. Ó wá kóró ìyà àwọn mùnáfìkì òun wá gùn nítorí sẹ́mà pé òun ló fẹ́ kan ṣe ẹsẹ̀ ọ̀tọ̀ ó gbẹ́sẹ̀ síbí ọ̀rọ̀ tí ẹ nídìí àlàyé tó kún òun nídìí ẹ̀rí tẹ́ mọ́ ṣe bá fún ní ẹ̀ṣẹ̀ tàhírù tẹ́ ìyọ́ pé tó ẹlẹ́sẹ̀ ilé ẹgbẹ́ ikú bí ìròyìn tí ẹ wá pọ̀lọ̀ gbogbo bọ́lọ̀ tí ń sọ̀rọ̀ yín kò tí ì sọ pé ẹ̀ṣẹ̀ nǹkan báyìí má ṣe títí débi ẹni pé àyà 20 the first thing tí ó sọ pé ya ayyuhan nas ibudu rabbakumul ladhi khalaqakum the first amru bí mẹ́bà ti gbé musafu báyìí pé ọ̀dá ìwọ náà gbá musafu kó fi lè máa first thing wo lọ́rọ̀ fẹ́ ká ṣe dájọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ fún yàn kò ní ìdí sheik ní kankan pé kí ló pàtàkì lọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ ká ṣe take the mushaf bẹ̀rẹ̀ bí tí mushaf ti bẹ̀rẹ̀ ma wá kà the first instruction tó bá fún wa ló gbọ́dọ̀ wà important jù nígbà tó ọ̀nà bá pẹ́ the first instruction pé ibudullaha ibudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum àbí that is the first instruction nígbà tó lọ́wọ́ wa sọ tán the first nahayu wà ní fala tajalu lillahi andadan wa antum ta'lamun ibudullaha àti la tajalu lillahi andadan ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn má wòrògùn sí tarokulu mùsùlùmí méjèèjì papọ̀ náà ni la ilaha illallah la ilaha nafyu illallah ithbat ó gbọ́dọ̀ gbé ìbádà fún ẹni ìlà ó wà sí lọ bó ṣe wà bó ṣe símù tó kí àwọn apẹ́yìn gẹ́bí sheik ní kàrísàláì kò ní di sheik tí bá ti ń bínú sheik pé gẹ́bọ́lọ́wọ́ bá ṣe sọ kalẹ̀ fánàbí kò ní túnmà mí mo ṣe sọ́yì kọ́lọ̀n kó kẹ́ṣẹ́ wọn lámí ṣankìtì wọ́n ṣe tíra kan wọ́n ṣe ṣàdúwà bayan wọ́n ṣe tíra kan pè ní rihlatul hajj ila baytillahil haram rihlatul hajj ila baytillahil haram torí sí àwọn tíra àwọn tán padà mójútó tán tẹ̀ dáadáa tó ń ṣe àwọn kan àwọn olówó kan wọ́n gbówó kalẹ̀ Shaykh Bakr Abu Zayd rahimahullah àfá dáadáa àfá àgbà kọ́lọ̀kọ́ sálẹ̀kún orí wọn kọ́lọ̀kọ́ kẹwọn kọ́lọ̀kọ́ gẹ̀wọ̀n kéwú pọ̀ kéwú gidi ayé mashallah kọ́lọ̀kọ́ kẹwọn kọ́lọ̀kọ́ gẹ̀wọ̀n ọmọ kéwú ṣe mọ́lá mi ṣàkìtì láwọn wọ́n sì jọmọ̀ kéwọ̀n àwọn mìíràn àwọn kéwú direct so àwọn ni wọ́n wá ṣe ìdán ni wọ́n mójútó gba wọn tíra àwọn yìí so tíra kàmínà àti wọn pé ní rihlatul hajj ila baytillahil haram kí ni wọ́n fi ṣe ni pé lọ́dún tí ṣe mọ́lá mi ṣàkìtì fẹ̀ kan ti ń bọ̀ wá láti Mauritania wọn hajj alákọ̀ọ́kọ́ tó wọ́n kọ́ ṣe kan tó di pé wọ́n padà á stay sí Saudi wọ́n dàfà Saudi wọ́n ṣe kó ní Mauritania gbogbo ibi tí wọ́n dé àwọn àfáà tí wọ́n meet wọ́n kó Mauritania wọ́n dé Sudan wọ́n dé àwọn àfáà tán meet tọ́jọ́ ń fa issue tọ́jọ́ fà ọkọ̀ nínú nǹkan tí wọ́n débò mí wọn pá wọ́n mọ̀ láfà lápẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run káwọn èèyàn kí ó ríhìlà ara ríhìlà wọn náà ní tàbí hajj so ibi tíra yẹn wọ́n ti sọ kiri ibi tẹ́ bá wọnú Qur'an the first amru tó kọ́kọ́ wà ńbẹ̀ ọ̀nà ibudullah and the first nahyu tó kọ́kọ́ wà ńbẹ̀ bí Musa fi ṣe wà lónìí ni ó ní fala tajalu méjèèjì gbé tawhid jáde ó bá ní àṣàrì ni ọ ẹgbẹ́ mi kan ní kìnnìkan àṣàrì ní ọmọ àtúrí gbogbo tó pé àyà yóò sáà lè yàtọ̀ gbogbo tó kò lè pera rẹ̀ àyà yóò lè yàtọ̀ so bọ́lọ̀n bá kẹ́yàn tó sì gáàdìyàn kéèyàn mójútó Qur'an dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ẹ̀sẹ̀ fẹ́ máa dákọ̀ àwọn èèyàn fún Ọlọ́run fẹ́ kan ṣàlàyé rẹ̀ tó clear tó bá ṣe pé Ọlọ́run bá fún yẹn ní ìdáyà tó lérí so tó bá sọ tán ẹni ẹni ó gbádùn ẹ̀ ẹ̀rí ìṣẹ́ sẹ́mù pé tí ń bínú àwọn àfáà kan tó bá súnmọ́ wà ń tọ̀ kọ́lọ̀n kò bá ń ṣe dáadáa so ẹ̀dàkùn ibi tíráwò mo ti lè ọ̀rọ̀ tẹ́ sọ pé ọ̀tá rẹ̀ ni ẹni tó fẹ́ máa ṣe pèlé ìjọba sọ fún yóò mọ̀ iye bá fún ló sọ́rọ̀ rẹ̀ wọ́n mọ̀ ẹ̀yìn bá ti mọ̀ òdodo tán gbàkan bí àwọn kan náà àwọn stúdẹ́ntì bí nílà ọdún tó ti pẹ́ sẹ́yìn àwọn àgbàfẹ́ mi wọ́n tó láwọn fa wàhálà kan gíní kan sáwọn lè máa àwọn lọ́wọ́n sáà máa bá méjọ táwọn stúdẹ́ntì máa ń rò ẹ̀sí báyìí náà ti máa ń lálàsí ọpọlọ wọn náà ọ̀rọ̀ ń kálukú ti balẹ̀ nísìn o
ṣe tó máa ṣe program torí kí wọ́n máa ṣe dámjú ẹwọ̀n tí tẹ́ sọ máa ṣe jù sí Nàìjíríà kásá kálù wọ́n ní wọ́n set up committee kalẹ̀ UNILAG bóyá torí issue táwọn ẹlẹ́gbẹ́ ń fà wọ́n set up residential imam anybody ló lè wá ṣe talk but wàá submit topic ṣẹgbọ́n mi yé àwọn sàbábù yẹn lọ́dún yẹn wọ́n bá mi pé ṣáwọn lè participate mo ní why not ó sì ní participate ibò olùkò yé mi náà èyí olóòsàn àwọn kan jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ṣe wọ́n tó ayọ́ra rẹ̀ kó wọ́n ní gbogbo space ni ní láwọn kan náà àwọn àfáà ní káwọn participate tó má dáwọn ló èmi ó participate ẹni tó bá lòdòdó náà ló gbọdọ̀ participate ẹni tó bá lòdòdó bá ti sá sẹ́yìn wọ́n gba space mọ́ lọ ni mo ní ṣe tí wọ́n bá pè wọ́n sí radio program àbí TV program tání tó bá ṣe 30 minutes tán èrè ìgìnà kan ní ó sì lẹ́yìn rẹ̀ pé tí wọ́n bá ti lè sọ tàwí ìtàbá èrè ìgìnà kan ní ó wà ṣe program around 30 minutes so torí tí ẹ̀wò ní ṣe ni kí tí ẹ̀nà wà ń bẹ̀ ní audience ni kí wọ́n ní torí báwọn èrè ìgìnà ni wọ́n máa ń promote ní TV station wọ́n wá kó mẹ́ wọ́n ní gbogbo 100% bẹ́ẹ̀ bá wà mọ́sálásí kan tán sọ pé wọ́n ní wọ́n yàn mọ́mù mẹ́ta àwọn èrè ìgìnà làwọn méjì ẹ̀sà mọ́ta ń jẹ́ èrè ìgìnà yóò dà fún yín wọ́n láwọn èrè ìgìnà làwọn mọ́mù méjì wọ́n á fún wọn náà níjọ́ kan jọjú wọn náà èmi fẹ́ bá wọn yẹn ṣe kó kàn fẹ́ kó bá wọn jàmọ́ ni sórí jọ tiẹ̀ ìwọ náà wá tó ẹ̀kọ́ bá lódodo tó bá òdodo ọlọ́wọ́ fòdodo hàn látẹnu àwọn jàmọ́ tó pé ń dọ́wọ́ fà ìbá wa nìkan ní ma wá ó dà pé àwọn tẹ́ ń sọ ọwá lóun sá kíni sísáwájì nítorí kíni ẹ̀rọ tó pé a fẹ́ bá wọn kíní kan sí wọn ókè láwùjọ yìí náà ló sì wà in tó bá fẹ́ bá wọn sí ara tó sì ní pé kí orí pàtì ẹ̀ náà kó sẹ́kù ń bẹ̀ náà ni ó mọ̀ fi gba àwọn díẹ̀ díẹ̀ inú náà tó bá fi kájọ ní sí zero lónìí ó sàtọ́wà fún wọn ni wọ́n ní iṣẹ́ mọ̀ pé irú àwọn yìí ní sí àwọn èso ń sún náà tó bẹ́ẹ̀ tí wọ́n bá lọ lé mú tọ́pìkì bí irú tawhid wọ́n lè fagilé mú ní ṣe gbọ́dọ̀ dákọ̀ ṣe mọ́ lọ́dọ̀ ààbò àbí kí ni wàhálà rẹ̀ so kó bá fẹ́ sọ tawhid gbọ́dọ̀ dákọ̀ ṣe mọ́ lọ́dọ̀ ààbò àbí ó ní ìdí gbogbo tó ń kó wà lábáyìí mo á sọ fún ọjọ́ pé mo wà so tó bá ti fẹ́ sí ìwọ tó súnà ní ọ sálàfí ìwọ náà ó lọ bá ti wá lọ ọmọ tọ́pìkì tó rọ̀ lè supply tadabbur al-Qur'an kò sí ẹni kankan tó supply tọ́pìkì tadabbur al-Qur'an fún tí ó sọ pé ohun ọ̀fẹ́ wọ́n ló sàmọ́ tó pé tadabbur al-Qur'an àbí reflecting on Qur'an mo fẹ́ reflect on tadabbur now pay and brothers also will give us lecture on tadabbur al-Qur'an in 15 minutes ó sì débẹ̀ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah tá bá wo Qur'an dáadáa tá bẹ̀rẹ̀ láti Suratul Baqarah Ọlọ́run bá sọ fún wa ìròyìn àwọn mùmínì ọ̀rọ̀ ìsókèlẹ̀ tẹ́nìyàn kò ní ìdá fáyà kan tó rà Ọlọ́run sọ ìròyìn àwọn kèfèrí ó sọ ìròyìn àwọn mùnáfíkì ó sọ díẹ̀ mẹ́ ó sì tadabbur náà nígbà tó di ayára kìníkà the first injunction tá kọ́kọ́ mìtì mẹ́ ó ní ibudu rabbakum alladhi khalaqakum ibudu kásìlọ́ asóhun ló pàtàkì jù then the first prohibition tá kàn lẹ́yìn tó tẹ̀lé fala taj'alu lillahi andada sí tadabbur Qur'an kọ́ ló ń ṣe ìtẹ́ bá ti join ibudu first amuru àti the first náà tá bá join ẹ̀ papọ̀ àṣetọ́lọ́n fẹ́ ká ṣe òní pé ká sìn òun nìkan ká sì mọ́ sí nǹkan míì mọ́ òun náà ní ẹ́sẹ́ǹsì la ilaha illallah pé táwọn afọ́wọ́ ní bóyá náà fíò àti ìfìbátù ẹ̀rí rẹ̀ nu kò ní ìdíkò dákọ̀ ẹni kankan ó ti pass message inú wọn ó dùn dáadáa gbogbo tó bá ti kó mẹ́ wọ́n tó fún ọ ní táìmù jọ mi pé àfáàyàn ṣe dáadáa Qur'an ó sì tó mú mi ó pọ̀ ń bẹ́ ṣé ó gbà tó bá fi ṣe tán ó padà wọn gbé tíráwò lẹ́ ń ká bẹ́ẹ̀ ni mọ̀nà tíráwò lẹ́ ń ká tíráwò bá wọ́n pé ọwọ́ sọ pé nígbà tó bá jẹ́ pé àwọn tíráwò àwọn àfáà súnnà wọn ká pé mo fẹ́ wọ́sọ̀ òun náà fẹ́ gbarú yìí yẹn wọ́n náà wá débẹ̀ lẹ́ni tí ń bínú ṣe máa rọ́rọ̀ Wahhab wà ní gẹ́gẹ́ bí Shaykh al-Allama Shaykh al-Islam kí ní kàsùmọ̀ pé o ní tí sọ̀rọ̀ kan gata wọ́n fi pọ̀ tí ẹ̀dá ṣe mẹ́sẹ́jì ló pàtàkì lọ́dọ̀ rẹ ni àbí ẹni tọ́lọ́run ọba ló sábà bí láti jẹ́ kí mẹ́sẹ́jì yẹn dọ́dọ̀ rẹ ìdámí mi ò nídìí ó kọ̀ bẹ́ẹ̀rì ẹ bá ti ṣe so tó bá ti wá ṣe ìrẹ̀ tán jọ́ tí ó bá ti wá tóbi ṣẹ́gbọ́wọ́ tóbi ọwà náà ẹgbẹ́ ìṣẹ́ ọgbọ́n tóbi yóò tó mọ̀ pẹ̀lú Shaykh ó ní èmi kọ́ ní Shaykh
ṣe máa bá Abraham rahimahullah rahmatan wasi'a àwọn lọ́rọ̀ tó jẹ́ dodo rẹ̀ ṣe àwọn kò ní lè pọ̀ ó ti jẹ́ dodo rẹ̀ already kò ní lè pọ̀ ẹ̀hìn bó ṣe fún rọrùn gánà adéwà kọ́ afẹ́kọ́ grandstand ó máa dákọ́ èyàn ló ń bínú ọkọ̀ ó tún jẹ́ kí mẹ́sẹ́jì dọ́dọ̀ rẹ̀ and in practical ọ̀rọ̀ tí mo sọ fáwọn ọmọ ìyá ìjọ náà ma ní ìsọ for try in practical sense Sheikh Muhammad Taqiyuddin al-Maghribi Taqiyuddin al-Hilali Taqiyuddin al-Hilali tẹ́ ma ń gbọ́ ní àwọn tán translate Qur'an the glorious Qur'an translate Saudi Taqiyuddin àti Khan ṣe Taqiyuddin al-Hilali yẹn tẹ́ translate àfàlálá bí irú àwọn ẹgbẹ́ ṣe bí bá sí wọn ọmọ Morocco ni wọn àfàlálá dẹ ọmọ ọmọ ànábì làwọn ṣe ní sin the king of Morocco ọmọ ọmọ ànábì ni al-Hassani ṣe Taqiyuddin al-Hilali àfáà ni wọ́n àwọn aráàlú wọn fẹ́ràn wọn because wọ́n jọ ọmọ ànábì but àwọn travel kó Morocco wọn lọ Saudi wọn lọ Germany wọ́n ti ní PhD àwọn gbóyìnbó náà wọ́n fi translate kí ní àwọn náà wọ́n lecture Jami'a Islamiyya ìgbẹ̀ náà lúwà wọ́n ti máa ṣe ṣe bí n bá sàtàn yóò wọ́n wá fẹ́ padà sílùú wọn wọ́n fẹ́ ṣàlàyé tawhid bọ́ ṣe mọ̀ pàwọn yẹn tẹ́ ń pariwo wàhábíyà káàkiri bó láti ṣe báyìí àwọn èèyàn gbọdọ̀ mọ̀ tawhid ṣùgbọ́n wọ́n fẹ́ kan ti hétì àwọn táà ń lu tíra àwọn fún tawhid bó láti wọ́n document experience wọ́n sì tíra pé báyá fíkẹ́ ò dáwàtí ila Allah wọ́n pè tíra yìí ń gbà má gẹ́tò kẹbọ̀ tí Shaykh Taqiyuddin Al-Hilali ló kọ́ náà tíra tàbí kàtí pẹ́ nínú àwọn wọ́n wá dé yàpọ̀ wọ́n fẹ́ràn wọ́n lù wọn látàrí dé lù wọn wọ́n á sọ fáwọn tán sọ wọn pé inṣáàlá àwọn fẹ́ kọ́ yín kéwú inú wọn dùn wọ́n ní tíra táwọn recommend fún wọn pé wọ́n rà ní wọ́n kàrùkù máa dáwó àwọn lówó tán lè fi fún wọn lọ́fẹ̀ẹ́ bọ̀ wọ́n máa tán ṣe wọ́n ní ká rà wọ́n rà nígbà tí wọ́n táwó tán kashfu shubuhat tí Shaykh Abdul Wahhab ní wọ́n fẹ́ lò fún ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ dáwó Shaykh Abdul Wahhab ó kọ Shaykh Abdul Wahhab ní Sheikh Muhammad bin Abdul Wahhab bin Sulaiman al-Najdi ẹgbẹ̀ tàbí tẹ́lẹ̀ tẹ́ bá fi lè dákò ọkọ̀ lásán ó fàkà ní àwọn wá múlùsí kashfushubhat wọ́n wá ọkọ̀ tán fi tẹ́ wọ́n tẹ́ wọn kọ́ Sheikh Muhammad sàbí Muhammad kọ́mọ̀ torí pé Muhammad kọ́mọ̀ náà ni wọ́n fi ń pè àwọn tí wọ́n rò pé wọ́n tẹ̀lé òpin ọ̀ṣẹ́ Abdul Wahhab ní Wahhabi Muhammad ilẹ̀ kan pè wọ́n bọ́ ọkọ̀ Abdul Wahhab ni wọ́n lọ lò pé Muhammad kò ní hàn àìmọ́ ibú ẹ̀ náà Muhammad wọ́n ni Sheikh Muhammad bin Sulaiman láti títà ṣe àpé jáde wọn Sulaiman ó sì tọ́nu ṣẹ̀ríà pé Abdul Wahhab yìí ni ó fẹ́ kan gbé kìí ìjáde májẹ̀ withdraw Abdul Wahhab Sheikh wọn ni kashfu shubuhat li Sheikh Muhammad bin Sulaiman tàbí tó dákọ̀ An-Najdi wàhálà ni wọ́n ni ad-dir'i torí pé ṣe ọmọ Abdul Wahhab gbé dìrìyà gangan ní ibi ọba dìrìyà náà ni wọ́n ti tọ́ ní collaboration papọ̀ ad-dir'i Islam sí ní wọ́n lè fi yàn tí ibi tẹ́yàn travel lọ àbí Sheikh Muhammad bin Sulaiman ad-Dir'i òun ló ṣe tíra tí mo fẹ́ kọ wọn fúra wọ́n yìí ti sanwó wọ́n sì fẹ́ràn àfá àbọn gbọ́n ni kìí sí báwọn yẹn ṣe gọ̀ gbogbo ibi tí ìta àfá àgbẹ̀ ń gbọ́n kátó sọ àfá wọ́n gbé wọ́n tún náà pé ọlọ́ọ̀bá ní òyìnbó ẹ̀sùn rẹ̀ wọ́n kàn mọ̀ gbábárí káàkiri ọlọ́wọ́ bá yóò yọjú ẹ̀sìn rẹ̀ mílẹ̀mù sí báyìí gbóòrò sí dídé rẹ̀ ọlọ́wọ́ lè mú àgọ̀ olùwẹ́mọ́ kò má gọ̀ kankan lánàá bí ọlọ́run ọlọ́wọ́ bá yóò yọjú ẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́ ibi tí àgọ̀ ní ó wà jẹ́ ní ó wà yán gbogbo sí wọ́n yóò kọ̀ yẹn Sheikh Muhammad bin Sulaiman ad-Dir'i wọ́n sì jòkó táwọn náà gbogbo àfáàfẹ́ kọ́ wá ń tíra Shaykh Taqiyuddin Al-Hilali wá fa kashfushubhat wọn sẹ́yìn pé kashfushubhat dìísì àwọn ilẹ̀ clear débi pé tó bá mẹni tí ń sọ ìwọ̀gbọ́n gbà Allah ó make sense ẹgbọ́n ó ti make sense ọpọlọ wọn dáadáa wọ́n gbà sára wọ́n ni lóòtọ́ ní ọwọ̀ láàrin èèyàn sẹ̀sẹ̀ ọlọ́pùsẹ̀ kẹsẹ̀ tawhidi wọ́n ti jìnà sí lóòtọ́ wọ́n ti ń sọ káàkiri àmọ́ àwọn kan bẹ táwọn náà já fa nílùú sọpá fa làwọn náà àwọn náà lè dé wọ́n ti ń fura pé kíní ìjọ kíní àwọn àbíyà kílẹ̀ lẹ́tàlẹ́ ló ṣe tíra yìí àdírí
meanwhile ní Morocco ní outskirt capital Morocco ìlú kan náà bẹ̀ tó wọ́n náà jẹ́ dẹ̀rẹ̀ ó jẹ́ kọ́mọ̀ òkú pípẹ́ àfáà lọ àwọn lẹni tí ó ṣe tíra ẹ̀ wọ́n láfáà ìtàmà kọ́rùnù wo ló wá àfáà tó ń ti mọ kọ́rùnù tó wá tí sáà ń tàfà sí wọn lórí wọ́n gbà tán tapọlọ wọn ti sin sí létà àwọn tó jẹ́ àwọn àfáà nú wọn tọ́jú òun bídà padà ká pé káṣù ṣùgbọ́n àtẹ́bọ̀n tètè link tó rọ́pọ̀ mọ̀ pé ṣe tẹ̀kí ní alìmọ̀ kò ní parọ́ pé kò sáà lè gbé tíra wà kó fókọ mi bọ́ kún tètè link pé the same person ṣe nígbà tán padà ká tán àwọn lè ti gba information ó ti sinmi sára wọn àwọn àfáà wọn pé ó wà bíyà ní nǹkan yí kíní kẹkíní ẹ̀kan ni sẹ́gbẹ́ ti sọ yìí wọ́n wá chájà àwọn lè pé kó bá ikú mọ́ lọ lè sún tíra wọn ná wọ́n fẹ́ sun náà wọ́n rántí pé àwọn fowó rà nù ètò fà tí ṣẹ́tàkì ní alìmọ́lì fi sọ pé ká fowó kára nù pé tó ń bá fún wọn lọ́fẹ̀ẹ́ yóò wà easy fún wọn ká lọ dánú àwọn lówó bọ̀táwọn ní fowó ṣe àwọn gbọ́n ìṣẹ́rí tí ìbá fowó rà ọwọ́ pé ẹgbò ní ìmìnà mo para lùsì máa lè súnná láì pé so bá fẹ́ súnná owó ara rẹ̀ ní ó èmi ti gbówó sápò mo lè súnná ìgbà tó wá sọ tán wọ́n ní Sheikh wọ́n ní kí ní ìdí àbúrábọ̀ ní tó wọ́n wá jẹ́ mọ̀lá àbúrábọ̀ sí kìí sọ òdòdó ní òdòdó kọ́kọ́ dọ́dọ̀ wọn kó kọ́ tó dọ́dọ̀ wọn okay so now bẹ bá rò tó bá yí pé dìrẹ in tó bá sọ yóò jó dòdó tí ànájídí bá sọ kò ní jó dòdó ó ti há wọn ó ti dénú ọkàn wọn àwọn àfóhùn bídíà nìkan mọ̀ ìyànjú yóò pẹ̀lú àwọn ọ̀padà mọ́ lọ ti the same question pé kí ni ánsà ilé dẹ̀ ẹgbọ́n because ẹni tó bá kọ́ wọ́pọ̀ lọ rẹ̀ òun ní wọ́n pè first mover advantage àbí òun lẹ́fì pé gbogbo tó kálùkù bá dàgbà pẹ̀lú ẹ̀ ká tó lè dislodge yóò lè so kọ́kọ́ jẹ́ kí ìyẹn sink sọpọ̀lọ̀ ẹ̀rẹ́ kó máa lọ bá fà ẹni tó lọ bá nílò kò ní gbádùn ẹgbọ́ ẹ̀rí ìpínlẹ̀ kọjá ká máa continue bá ṣe ń bá lọ èmi fẹ́ wà lè jẹ́ náà tèmi so nígbàtán wá ṣe bẹ́ẹ̀ láyé ìgbàtán ṣe Sheikh Muhammad bin Ibrahim Ali Shaykh àfáà Sheikh bin Baz àwọn wà láyé ẹ̀yìn gbà tí ṣe tẹ̀kídà al-Maghribi wọ́n ṣe kìíní sẹ́mọ̀kọ́ ọmọ sábà wà bùsùlá wọn náà fún mẹ́rin Ali Shaykh wọ́n wá jọ sọ̀rọ̀ débẹ̀ wọ́n wá sọ fún Sheikh Ibrahim ká mo tẹ̀ dán kìíní kan wò lù wá pé àwọn fara ma pèsè bàbá àwọn náà ni àdẹ́rẹ̀ àwọn láìkì hàn Muhammad Rasulullah àwọn láìkì lítọ̀ àwọn tó wá ọ́fà pé àwọn fún wọn ló kán tẹ́ lọ́fẹ̀ẹ́ with that name ká fún gbogbo ẹni tí ó bá gbà so òdodo fẹ́ kan tóbi ju ká sọ pé ó kọ tó wà attached mọ́ òdodo la fẹ́ push bí èèyàn bá ní ìsọ́f tó ló bá dọ́dọ̀ rẹ̀ tí ò mẹ́ni tó sọ bó wá padà mẹ́ni tó sọ ẹgbọ́ yóò ha lọ́rùn so bí èèyàn bá ṣe ń ka tírà náà lè gbọ́ tó máa ń ka experience àwọn àfáà bọ́n ṣe bá information lò tó pọ̀ wọn ò ní ìdíẹ̀ ó wù bá èyí tó bá wùjọ mímú ni bí mo ṣe wà èyí tí mo bá débi táwọn sún fi bá wa mo nílò nǹkan tí mo lè sọ nù Sunnah tí ó sì correct tí Sufi sọ pé àmọ̀ pé wà fáàbí tí yínà ń bẹ̀ bẹ́ẹ̀ni tí ó sọ pé ó wà Sunnah nù wọ́n bá ìṣe pé tó gbà àmọ́ mo débi táwọn Sufi tó kọ́ǹkì wà wọ́n á bẹ̀rẹ̀ mú ní Sheikh àwọn àwọn àwùsọ ó ní parí sẹ́ntẹ́ǹsì òun náà tó lè parí torí yóò sọ mọ̀ fura náà sí ọ̀tẹ́lẹ̀ náà sóbi tá ti lọ òun ni wípé ọlọ́run bá pàtẹ́sọ̀ tawhid àti shirk kódà lẹ́yìn ìgbà tó bá clear tán yóò tó sì ta'kid lè lórí kul innama ad'u rabbi wala ushriku bi rabbi ahada kul innama ad'u rabbi fẹ́ kan ti gbé wala ushriku bi rabbi because innama ló wà mẹ́ innama mi ni pé ilé yìí nìkan ní máa ṣe ìní ṣe mi ilé yìí nìkan ni mo jẹ́ mi ò jẹ́ mi kẹ́lìmọ̀ innama ní tán pẹ̀ bẹ́ẹ̀ nù hasru kul innama ana basharun mithlukum ẹ̀dá nìkan mo jẹ́ mi ṣe màláíkà mi dẹ̀ ṣe mi bọ́n mọ́ tó pamọ́ the only thing tí mo fi yàtọ̀ pé yuha ilayya
tẹ́ bá ti pé wọ́n fún mi wà yìí ògbó bẹ́ẹ̀ sí ń jẹun lèmínà ń jẹun bẹ́ẹ̀ sí mú lèmínà ń gbó máa rò pé bí pé kọ̀ọ̀mọ́ ìtí ìnàmà ń ṣe nù náà ń pè ní hasru àdátù hasri ní ìnàmà àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tó pọ́lọ́wọ́ bá pàtàkì ọ̀rọ̀ tawhid èyí kó sì lè sọ fún ọ pé ṣe eré mi tẹ́ ń bá fa ẹ̀yà pa mí ni o ìní pé nǹkan kan mi ìsì ní sin nǹkan tẹ́ǹsì tó pẹ́ pé wọ́n pé ìnàmà àdíwó rọ̀ bí ẹgbọ́n ẹmọ tí wọ́n sọ fún wọ́n ní kò lè dáánádíwú alì àtàní kókàlùkù máa ṣe tí ẹ ara pé tí wọ́n pé rọ̀bí àwọn náà sí ní rọ̀bí tí wọ́n kókàlùkù máa ṣe wà lá ó ṣíkù dò rọ̀bí àhàdà bí i ti ń pẹ́lọ́ ìtọ́ ń kẹ́ nǹkan mi lẹ́yìn gbà tọ́lọ́wọ́ wá sọ lẹ́yìn tán èyí tó wá tẹ̀lé tọ́lọ́wọ́ wá ní kúl inni la amliku lakum darran wala rashada kúl inni lan yujirani minallahi ahadun walan ajida min dunihi multahada illa balagha minallahi wa risalatihi wa man ya'si allaha wa rasulahu fa inna lahu nara jahannama khalidina fiha abada naam kúl inni eléyìí náà tó jẹ́ ànọ́dá àṣẹ mi tọ́lọ̀ pàfánà ìsàsílá tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àlùjànnú tí ń bọ̀ wà náàbì sọ fún wọn wípé èmi ànábì la amli lakum darran wala rashad bí mo ṣe wà yìí pé mo jánábì ọlọ́run ọba ní ò ní kápá fún yín mo ṣe wà yìí darran wala rashad tí bóyá ìnira kan tí ó bá ṣe yín ìnira kan tí ó bá ṣe yín àbí àǹfààní kan tí ó bá dọ́dọ̀ yìí kò sí kápá rẹ̀ lọ́wọ́ ẹ̀mọ́ tó fà tánàbí fi ń sọ̀rọ̀ yìí fún ohun tó fà àwọn ní wípé wọ́n ti challenge ànábì pé tó ẹpá náà bí ọlọ́run bá ní ọlọ́ọ̀tọ́ ó yẹ kó o máa gọ́ ìbò náà ó yẹ kó o mọ̀ pé lábájá ó lówó lọ́la lábájá ó kọ́lé lọ́tùnla ó yẹ kó ṣe pé ọ̀dọ̀ rẹ ní pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ wà sí bó ló túnṣẹ́ ni ọlọ́run fi ń sọ fún wọn pé la aqulu lakum indi khaza'inullah àmì ò sọ fún pé torí pé mo jọ́nà bí ọlọ́run pé kí ni pé pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ mi ló wà ṣẹ́rí sometimes ẹ bá ka Qur'an tẹ bá gbọ́bọ́lọ́run ṣe ń sọ̀rọ̀ a máa yà yín lẹ́nu pé àwọn opinion kan padà tó ń jẹ yọ nínú Islam Ànábì tọ́lọ́run bá fẹ́ sìn rán in sọ pé la aqulu lakum indi khaza'inullah in sọ pé pẹpẹ ọ̀rọ̀ rí pé that is treasure in tọ́lọ́run ọba bí ó ṣe pín nǹkan oore ọlọ́run in sọ pé mi ló wà pé anybody tó bá tẹ̀lé mi máa fẹ́ tó bá wù mí wala a'lamul ghaibi in mọ́ tó pamọ́ ọlọ́run ní kára bí máa sọ bẹ́ẹ̀ fáwọn kèfèrí tó sì wà nù Qur'an tí ó sì parẹ́ náà tánàbí bá wípé la aqulu lakum indi khaza'inullah tó bọ́ òun ò ní kí ló dé táwọn kan sọ wípé ní sí ilé ayé yìí ọwọ́ ọ̀kan lọ́wọ́ àwọn kan Ọlọ́run gbé ilé lọ́wọ́ kútìbù tí mo yóò yẹ pé kútìbù wọ́n wà lábẹ́ ta ni oye kútìbù gáúsù ó tó sọ pé kútìbù làkútọ́bì àti ìrí kútìbù ẹ̀yọ̀ kan yẹjú ó tó kọ́ àkútọ́bù bá wọn gáúsù làgùwáfì lẹ́yìn ìgbà tó bá tó sọ tó wọ́n sọ pé àwọn rìjálù lọ̀gẹ́ ìbí náà tó ń bẹ tí ànábì tó ju gbogbo wa lọ tó pẹ́ nígbà tí ó bá jẹ́ wòlíì nínú àlùmọ̀ yìí abẹ́rẹ̀ ni ó wà ó ń sọ pé la aqulu lakum indi khaza'inullah mi ò sọ fún yín pé pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ mi lọ èmi ìsọ ọlọ́run ò sì kó control lé ayé lé mi lọ́wọ́ yes kò kó lé mi lọ́wọ́ nǹkan ẹyọ ọ̀kan tó kó lé mi lọ́wọ́ ni pẹ́tọ̀ bó ní ṣe fún mẹ́sẹ́jì ní tó fẹ́ kẹ́ sí lẹ́sìn àbí kó fi nǹkan kan hàn mí kẹ́ fi lé bà pé òdodo ní tí wọ́n sọ gbogbo gẹ́ẹ̀bù tí ó fi hàn mí gẹ́ẹ̀bù tí ó fẹ́ kan fi òdodo pé ànábì Ọlọ́run mo jẹ́ tí ó fi nílẹ̀ ní kìí ṣe èyí tí ma fi ṣe májíkì ìwọ lówó ìwọ mọ́ lówó kìí ṣe bẹ́ẹ̀ lẹ́wù so nígbà tọ́lọ́run tí lè wà ní Qur'an so yẹ ká kún lè rí torí pé lítà wọ́n padà rọ́ ni báwọn kan bẹ ní al'umma yíò ní rijalul ghaibi
àwọn tó ṣe pé àwọn lọ́lọ́run bá gbélé ayé lé lọ́wọ́ a máa rí wọn èbí ẹ̀ bá ti fẹ́ bí àbùkátà kan ó lè rí tẹ́ ẹ̀ mọ́ ẹ̀yìn lè má ba because nísìnyí orin wẹ́kọ̀ yìí nísìnyí báyìí 1998 ọdún mélòó 28 years òun ní ẹni tí ó ti wà tipẹ́ o bọ̀ pé ẹni tí ó ṣe pé ó popular ó kọ́ tó fi gbálẹ̀ òun ló kọ́ last in ní dákọ̀ gbogbo ẹni náà ti kú for the last lecture tẹ́nìyàn ó ṣe nígbà náà ọgbọ́ ibadallah rijalallah aqulu awnana billah asana azabi fadlillah ini kan ẹ̀bí ẹwà gbọ́ pẹ́tọ̀ ọbẹ̀ ni ó wà ní tíra yìí mọ̀tọ́lá wíkẹ́ kàtẹ́ ǹkọ́ tíra yìí sáàjádú wọn so pé ẹ ń pè wọ́n pẹ́pẹ́ ibadallah rijalallah àìnúnà ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ìtumẹ̀ ní pẹ̀lú ọlọ́run ọba ti gbé fẹ́ fún àwọn láwà pé àwọn náà sọ pé rijalul ghaib ẹwọ̀n gbọ́n wọ́n sọ pé yá nùjàbá yá nùkọ̀ọ̀bá yá gbọ́dàlá yá nígbà náà lọ́hùn àwọn kan lè wọ́n tó pé wọ́n ti dé ojújojú lọ ẹ káàbọ̀ náà al'umma yìí náà wọ́n ti dé wọlé mọ́ nǹkan ojújojú lọ pé mo ti pa àwọn ibadallah rijalullah wọ́n ti dé ojújojú lọ the last wà sí tẹ́ni yóò ṣe nù tó fi kú náà al'umma yìí kó tó wá ká wọn nínú àwọn tí ayẹ́rẹ́ àwọn èèyàn tán pẹ̀lú lánàá bí ọlọ́run tó wọ́n sọ fún inú orin tẹ ìníṣẹ́ tó kọ ẹ̀rọ̀lẹ́ wá ní wọ́n sọ pé waqad tamma fatihi inda mahdi ìtọ́lọ́run fẹ́ sí fún mi ti parí látìgbà tí mo ti wà lópò ló waqad anat wà anat al-wujuh láyé kan waqad anat jami'u rijalil ghaibi tahta qada'i gbogbo àwọn ìjálò kébì wọ́n ti tẹríba sábẹ́ àṣẹ mi tó bá pa wọ́n láṣẹ wọ́n ó ṣe èmi ni kú túbú so question pé tẹbá pé rijalul ghaibi tẹ́ ń wí ibo ló wà ṣé Qur'ani náà ló sọ rijalul ghaibi sádìsì náà ló sọ rijalul ghaibi tí wọ́n sẹ̀ tó wọ́n fúnra ẹ̀ position bẹ́ Ọlọ́run ní kánàbì máa sọ fáwọn kèfèrí tó sì wà nípa pé kó la aqulu lakum indi khaza'inullah ànábì lẹ́yìn gbà pẹ́pẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pọ́wọ́ mi lọ́wọ́ wala a'lamul ghaib ìmọ̀ tó pamọ́ walau kuntu a'lamul ghaib mo bá ṣe pé mo bá mọ̀ tó pamọ́ lórí pípamọ́ tẹ́ ń wíhun lastakthartu minal khair ó rẹ̀ mi ó pọ̀ torí ẹ̀mà èmi ó ti mọ̀ pá wọ́n bá ti dọ̀ọ́lá epo wọn àìbáwò ó dàgbé pẹ̀lú tí ní epo wọn pé èmi ó ti rẹ epo sílé ẹni mo fẹ́ rà lọ́wọ́ rẹ̀ lóò ní mọ̀ pé price ó wọn lọ́la níjọ́ tí gbogbo bá ti ń pariwo èmi ó mọ̀ yọ́lù ó lè tèmi ní pọ̀ tí mo bá gbọ́ pé lọ́la èmi ó ti rí pé wọ́n bọ̀ wá kidnap ládùúgbò wa èmi ó ti sáàkú ní wà máa mọ́sà ní yẹ̀sù abúrúkọ níkan tí mo bá gbọ́ mà pé tó pé mo bá fi lè travel máa l'accident ìní lọ tí mo máa kó ogun tí mo fẹ́ lọ lè jà yìí pàápàá níbẹ̀ ìní lọ mo fẹ́ lọ sí exam tí mo pé máa fail kí n tó lọ ìní waste owó mọ́tò so èmi lórí mi ó pọ̀ wà máa mọ́sà ní yẹ̀sù abúrò ní kàmí ẹgbẹ̀rún inú àwọn mẹ́sẹ́jì ló tó clear tó anábì ní sọ lé yóò ọlọ́run kọ́ sọ ó sì wà ní Kùránì tí ò jẹ́ gbọ́ ó wà ní Kùránì in kí ló tó wákùtẹ́ yóò sọ pé èèyàn tó wá ń wá nígbà tánàbí wá sọ tẹwà gbọ́n tí lórí tánàbí wá ní èyí sórí gbogbo èyí tẹ́ ń bí mí tẹ́ ń sọ kí n ṣe kí ní kankan kí n bá yín sókè di sánmà ọlọ́run ní
Ànábì ní in ana illa nadhirun wa bashirun liqaumin yu'minun. Èmi in ana bí inna mana in jẹ́ nǹkankan with respect to ìjójíṣẹ́ Ọlọ́run pé bashirun wa nadhir, kí n sọ fún pé tẹ bá ṣe bá Ọlọ́run fún ìlara Ọlọ́run ẹ̀ṣẹ́ báyìí tẹ bá ṣe bá báyìí bẹ́ẹ̀ bá ṣe nǹkan ẹjẹ́ ẹ̀ báyìí fáwọn àjọ tó lágbọ́ Ọlọ́run bá gbọ́ ní mo jẹ́nu pé àmọ́ sọ gbogbo tó fẹ́ mọ́ rùrù mí pé tó báyìí pé lóòótọ́ ànábí ọlọ́bàdá fọjọ́ tí àkíyàmọ́ òjẹ̀dí inú Ọlọ́run ló sọ èmi ò mọ̀ torí ká ànábí tó sọ ọ̀rọ̀ ìpé kúlá amúlíkù li nafsi naf'an wala darra illa ma sha Allah. Èmi gan fúnra mi báyìí kí n wọ́ àǹfààní kan sọ́dọ̀ ara mi àbí kí n kó nira kan bẹ́ẹ̀ nìkan àbí fara mi kò sí lọ́wọ́ ní lágbára nítọ́lọ́ bá fẹ́ ni ànábì ní sọ lé yìí o question ni pé ṣé tàwádù náà lọ́lọ́run fi ní kánábì sọ gbọ́sẹ̀ wọ́n ti máa sọ àwọn ọmọ ìgbé ànábì máa rẹ̀ jùlọ ẹlọ́jà rẹ̀ ń kàn sọ yìí mú ní àyà Kùránì ní ṣe ní ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́mí yé sàgbéyé pé nígbà tàwádù ànábì àgbà iná máa ní Abdullah pé ànábì sí tàwádù sọ púpọ̀ lẹ́gbọ̀n mú gbà yìí àyà Kùránì tó lọ ní kúl ó bó ṣe rí ni ó dàbí kó sọ pọ́lọ̀ sọ fánà gbé kúlá a'udhu bi rabbil falaq wá ní a'udhu bi rabbil falaq báwọ̀ sí nǹkan kan wá sáà nábì tẹ́lẹ̀ nǹkan ṣe rẹ̀ ebó ṣe jọnù torí yes tọ́lọ̀ ń bá ní kánàbí ìwé ara wá yìí ni tí sọ́nà náà tó wá ń ṣe tàwádù ni tàwádù fún tani Ọlọ́run máa dẹ lẹ́fù ànábì rẹ̀ lẹ́ torí dání ẹgbọ́n tọ́lọ̀ sọ fánàbì ni pé òun sọ fún ọ pé ìwọ ló fẹ́ Zainab wà tó fi fi nafsika mallahu mubdi fallahu haqqan wa tasha an-nas wallahu haqqan tasha ó fi pamọ́ sọ́kàn rẹ̀ tọ́lọ́run ó fi hàn sí mo ti sọ fún ọ pé ìwọ ló fẹ́ wọ́n ń bẹ̀rù àwọn èèyàn ṣé Ọlọ́run náà ní wà mọ́mọ̀ jẹ́lẹ́fà náà bí rẹ̀ kó fi lè àpí ẹ̀bí ó wà humble kí ló sì fẹ́ tọ́lọ́run fi sọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ fún pé walau kuntu a'lamul ghaib tí mo bá mọ gaibu ẹyọ kan táwọn ànábì Ọlọ́run máa mọ̀ náà ó gaibu tán máa mọ̀ ọ̀nà gaibu èyí tó ní ṣe pẹ̀lú message Ọlọ́run ni wọ́n pass ṣe gbọ́ mi ibi ní ìsìnkánà bí sọ fún pé Baitul Ma'muri wà mọ́sàlá ní Baitul Ma'muri ó wà lókè ní sánmà ẹlẹ́ẹ̀keje àbí tó ní sánmà pé ó sì dédé ibi tí Káàbà wà sáà pé lẹ́yìn kò sí telescope tí ó rí ìbánabi bá sọ fún wa tó pa àgbànábì gbọ́ àmọ́kọ̀wà gẹ́bù kan ọlọ́ọ̀bá láwọn màláíkà kan tán ní báyìí gẹ́bù kan ẹnìkan kún ò tí ìyá picture Jibril lórí òṣìṣẹ́ yá ẹgbọ́n mi wọ́n ti ní ẹmọ tó fọ́ ní nígbà táwà sí wà ń Súfí wọ́n ti fi àwọn èèyàn ti fi picture Jibril hàn wárí òun ìwọ̀n mẹ́ta ṣe nídìí ṣe orí photograph yìí white but even white náà jọ white dé now kódà wọ́n ti fi fọ́tò ànábì hàn yín pé Hassan Hussein ní anybody ìbéèrè tẹ́bá ti mọ́ ṣe àbí nǹkan bẹ́ẹ̀nú àlúmọ̀ ìbá wàlá ẹ̀yìn alhamdulillah gẹ́tẹ́ tí ó tẹ́ tó ní gọ́mọ̀ gbé pàmọ́ pé ṣe wọ́n ti rí wọ́n ní wáṣẹ́ ọlọ́pọ̀ pé ìta ló yà wàlá kọ́nà wọ́n mọ̀ gbé pàmọ́ bá lọ sí hajj náà tí ó máa wọnú pé annabi yóò tó mọ̀ fọwọ́ kan fọ́tò Jibril tí wọ́n yẹ ìyẹ́ ẹ̀rí ẹ̀rá aláì Ọlọ́run kó ṣe dára fáwọn àfẹ́ẹ̀sìn àwọn àfáà súnnà Ọlọ́run kó ṣàlékún orí wọn gbogbo àwọn èèyàn tó bá pọ̀pọ̀lọ wọn náà ti dínà wọn Ọlọ́run kó wá sí ọpọlọ wọn Ọlọ́run jí káwọn náà wà lè Jánnà ṣàmọ̀ pé èèyàn onígbogbo àwọn kí ní fọ́tò Jibril ń bẹ lọ́dọ̀ àwọn Sufi ṣẹgbọ́n Hassan àti Hussein náà bẹ àti Fatima tí ó tún ṣe àpapà ẹmù kí ẹ̀tẹ́ abẹ́ pé àhíyìn ìwélé modern photograph ní kò lè ẹ̀yẹn kan lọ ibẹ̀ ìgbà photography gan bẹ̀rẹ̀ photography ò lè sí láyé lásìkò àwọn Ibn Taymiyyah photography ó yájú ní kó jẹ́ 15 something ṣẹgbọ́n so now bóhun sí wá ya Hassan àti Hussein ya Fatima wọ́n tún wá ya Jibril náà sí
so now o gaibu tọ́lọ́run fáwọn ànábì Ọlọ́run ní gaibu pé mo fẹ́ káwọn ẹ̀dá mi mọ̀ pé nǹkan báyìí ń bẹ tún ò lè rí ànábì Ọlọ́run sọ fún wa a sì gbà bẹ́ẹ̀ ara message àbí gaibu tọ́lọ́run fẹ́ fi hàn náà nǹkan tí ò ti ṣẹlẹ̀ tó ṣe pé yóò sọ pé tọ̀ ọya ńgbà yóò ṣẹlẹ̀ sódà tó bá ṣẹlẹ̀ yóò lè tọ́ka sí òdodo lànábì Ọlọ́run sọ irú gaibu ti kìí sọ gé ànábì gan mọ̀ pé Ibrahim ọmọ rẹ̀ ó kú tó yẹ kó bá mọ̀ ní kò yẹ kó sunkún àbíbò ní so irú gaibu yẹn tọ́lọ̀ láwọn ànábì Ọlọ́run mọ̀ òun wá lọ̀kọ́ ní wòlíì pé wà lọ́wọ́ mọ̀ ní wòlíì kí bó ló wà jẹ́ òun lẹ fi rí pé àwọn àfáàrù kan bẹ táwọn èèyàn ń dì mọ́ pé ó ní ẹ mọ̀ gbọ́ àwọn pé bàtà ànábì ní kíníkà ànábì ní lóòótọ́ ànábì ní bàtà lójú ayé ànábì irun ara ànábì sì ń bẹ aṣọ ara ànábì ń bẹ ìsọlẹ̀ iná bilhaq ṣẹ́dá àwọn àfáàrù ara ànábì sallallahu alaihi wasallam pé irun ànábì bàtà ànábì aṣọ ànábì ó lálùbáríkà kódà lẹ́yìn ikú ànábì ṣẹ́gbọ́n mi pé ọ̀rọ̀ pánàbí ikú kò méèkì irun rẹ̀ tó ti kó látara rẹ̀ kó má dá albarika mọ́ kódà àwọn sàhábà sí máa ń lò anybody bá ń sọ pé sígbà tàbí ti wá kú wà ló bá irọ́ ni kò sínú tírà àwọn sàhábí ànábì ní àfárò ànábì ẹn tó nírun ẹn tó lásọ ẹn tó ní bàtà tí wọ́n sì ń gbálé láti fi ṣe tàbárò èyàn ara súnnà nìyàn ọgbọ́n mi mẹ́ta pàpọ̀ àmọ́ bí tí ìṣù ti wà ní pé nígbà tí táìmù ti wá lọ àwọn àfárò míì yẹn ti sọnù àwọn èèyàn wọ́n ṣe bàrúfẹ̀ wọ́n ṣe fẹ́kẹ̀ torí pé ó ti mọ̀ pé attach importance sí àtàrà ànábì ẹni tí bá ti ń tà náà ní mọ́ ní counterfeit ṣẹgbọ́n mi now ó wá di ìṣù méjì pé ó rọ́kọ́ proof ẹ̀ pé bó láti mọ̀ pé ìran ànábì ni ṣe ẹ̀sìn mọ̀ pé òun ò ní gbà ẹni bá mú ìran yẹn ẹ bá ń subject ẹ̀ sí carbon dating kó sọ age ẹ̀ fún mi níjọ́ bá subject sí carbon dating tí bá ń fún mi nírú ọdún tó súnmọ́ gbà táwọn ìgbà ẹ̀hẹ́n àbí wọ́n gbà tí ń fún mi níbi 80 years ó sì nínú ànábì ni so bẹ́yàn bá mọ̀ pé ẹ̀rùn lóòótọ́ ọ̀nà táà fi lè mọ̀ òun ló dí iṣu táà fi lè lò mọ̀ àmọ́ àwọn sàábí ànábì ní lọ́kọ́dà wọ́n sì ń lò kọ́dà lẹ́yìn àtàrà dé kútọ̀ hadith mẹ́nu sọ Muslim hadith Asma bint Abi Bakr Asma ń sọ abúlábọ̀ ní márùn-ún nìkan sí nípa àwọn issues kan ìfẹ́ lọ́bẹ̀ tó yà Asma wà ní aṣọ ànábì ní Asma bí tàbí ọmọ aṣọ ànábì jáde ó yọ́dọ̀ Aisha ló ti dọ́dọ̀ Asma aṣọ ànábì ní òun ló wà lọ́dọ̀ mi aṣọ tó rí yìí ó wà lọ́dọ̀ fàkúnnà tẹ́nì kankan bá sáré nù wa nàksílù hálẹ̀ lè mọ́rọ̀dọ́ á fọ aṣọ yìí fẹ́ tó bá rẹ̀ aṣọ ànábì á fọ fẹ́ tó bá rẹ̀ á wà ní báyá kó mú ní àbíkó dáa sára yóò sì wùsàn àdísì Muslim so tó mi pé lẹ́gbàá tàbí sàkútà náà wọ́n sáà ń fọ́ àbí so ìyẹn wá ẹ̀dàpẹ̀ mọ́ dàrú papọ̀ mọ́ mi mọ́ tó gbó bínú Súfí níbi tó ti gẹ́tẹ̀ wrong ṣùgbọ́n wọ́n má tó dáánù kọ́kọ́ mọ́ tí ẹ̀rí rẹ̀ sọ́nà tí Súfí bá gẹ́tẹ̀ lẹ́yìn ráìtì ó fílẹ̀ fún kọ̀ sí gẹ́gẹ́gẹ́ iṣu mi pé ọ̀tọ̀ ní pé tẹ́yìn bá ti lè sọ́lá sọ pé dáàtù àgbàwátà nàbí nǹkan tó wá látara nàbí sàṣálà nígbà tó ti kú tá o kò lálùbáríkà mọ́ èyí lè sí tàbí pẹ̀lú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwọn àlùsùn ìtẹ́sọ̀ ní wípé tó bá ṣe bóò láṣe mọ̀ bóhun ní ìgbàdé ìgbó sì ní túláàsì ní ká máa wá káàkiri ẹgbọ́ wọn ní túláàsì ní ká máa kíní àwọn wá káàkiri tó bẹ̀ pá òun nígbà mọ́wọ́rí èyí nídìí ẹ̀ ẹ̀mọ̀ ìsàbẹ̀ mìíràn tó náà ní kí n bẹ lọ́wọ́ ọba dàrí ìwé lápò wò mísá àbí ọ̀dà tí ò ní lọ́wọ́ ń kọ́ tó náà wáwọ́sà bóòlù mọ́ sí sí àmọ́ tá a bá fi dọ́wẹ́ pọ́ mọ́nà bá tá bá fi mọ̀ ó sì lálùbáríkà rẹ̀ tó wà intact táwọn sàhábà sí ń bá fara nábì lò àmọ́ torí rẹ̀ wọ́n máa wá ń fẹ́kẹ̀ ẹnìkan bá Mahdi náà àwọn afá khulafa Bani Abbas náà àwọn khulafa Bani Abbas ṣe àwọn kúta bá ti dákọ̀ ẹ́dàkọ̀ Abu Ja'far al-Mansur ẹ́dàkọ̀ Harun al-Rashid ẹ́dàkọ̀ al-Amin ẹ́dàkọ̀ Mahmud Mahdi
náà ẹ̀dàkọ̀ tóun náà Mahdi wá sáájú àwọn Ma'mun. Al-Mahdi ẹnìkan wá bánjọ́ kan wá sọ pé ayyuha al-Khalifa, mo fẹ́ fi bàtà nábì tánàbí wọ́ bàtà nábì sí àpé Mahdi sí ní nǹkan ọmọ Abbas ni, so Hashimi náà láwọn Khulafa Bani Abbas, so ìtumọ̀ pé family yìí annabi tó wọ́jẹ́ Hashimi bàtà rẹ̀. Mahdi wá gba bàtà yìí ó wá kí sí ráì ẹfún ní kí sọ pé ẹfún ní alfu dirham àbí ẹfún lówó. Nígbàtẹ́ni ẹ jáde ó ní wallahi mo fọ́lọ́bùra mo mọ̀ dáadáa pé bàtà yìí ànábí ó wọ́ bóyá kò rí rí gan, àmọ́ tí wọ́n bá sọ fún tó wà ń pé kìí ṣe bàtà ànábì ní yóò ní mo fi bàtà ànábì tọrẹ fún gan kò tó mọ́ yẹ. Tó bá sì sọ àwọn èèyàn ó sì sáìdì ẹ̀ lè annal amata tamilu ila ashba'iha. Common people ìwà ara wọn ni wọ́n máa ń support. Ṣé ẹ̀ṣẹ̀ understand? Kò tí sọ ó ní wa min sha'nihim nasrul da'ifi ala al-qawiyyi wa in kana zaliman. In táwọn èèyàn máa ń ṣe ní pé underdog ọ̀lẹ ni wọ́n máa ràn sí against ẹni tó lágbára kọ́nà bó sì pọ́ ọ̀lẹ ló bá sàbòsí. Lẹ́nìkan máa ń gbé mọ́tò lọ báyìí kán lẹ́nìkan tó lọ́kadà ló rọ́lù ẹgbọ́ gbogbo ìwà ìwọ̀n pé ẹgbẹ́ olóòrùn ẹ̀kọ́ mọ́ lọ bọ́sí máa ń ṣe nù ẹgbọ́ underdog láwọn èèyàn máa ń support lẹ́ni ìjọ torí wọ́n wáyà kúnra. Olówó ò ní right láyé lọ́dẹ̀ tí ò ní. Tán bá ní olówó wọ́n ló ṣe nǹkan kan báyìí kò ní fẹ́ ní fáyé yes yes wọ́n ní wọ́n kó kìríkà bílọ̀ jẹ́ kò sí kankan. So al'ama tamilu ila ashba'iha wa min sha'nihim nasru ad-da'ifi ala al-qawi wa in kana wọ́n rẹ̀ ẹni tó yọ̀lẹ̀ against ẹni tó lágbára kọ́lá bó ṣe pẹ́ tó yọ̀lẹ̀ ló sábòsí. Bí lọ́dọ̀ tálíkà bóló bá fẹ́ kan tí wọ́n bá ti gbé allegation lọ́dọ̀ rẹ̀ kò ní nìkan proof and court ó ti gbà. Àwọn kówó jẹ náà wọ́n ní àwọn tí proof kéré kó yí tálíkà ṣe yóò fún excuse pé ẹmọ̀ poverty náà ní ìgbó ní poverty ò lè ṣe yẹn dì ó lóun mọ̀ pé kìí ṣe bàtà náàbì ló pìrìsẹ́ntì fún ṣùgbọ́n lè wà tí ó jẹ ní mo bá ní kọ́kọ́ ọlọ́wọ́ bàtà náàbì yóò ọkùn bàtà náàbì kò mọ́ yẹ àwọn yóò sọ bí ṣe máa ṣe náà ọlá náàbì náà ní jẹ́rọ ìjà lífà kò tó mọ́ yà náàbì. So torí wípé àwọn kèfèrí ń sọ fánàbì sallallahu alaihi wasallam ní tábìtọ́ ni pé áyàtà kàyí pé kú láàmúlékò lè nafsi náfàwọn àdọ́rọ̀ tó wà ní Suratul A'raf in tó mú tọ́lọ̀n fi ní kánàbí wíbẹ̀ ni pé wọ́n ń bèèrè lọ́wọ́ ànábì wípé yas'alunaka ani sa'ati ayyana mursaha sọjọ́ alkiyama yọ tó wà àwọn ti gbàgbé tẹ́yìn bá ti dá ànábì gbogbo nǹkan ló gbọdọ̀ kul innama ilmu inda rabbi ọlọ́run ló mẹ́lẹ̀ ìgbà olóòwò sọ pé ọya sọ pé kan sọ oúnjẹ kan láti sáma gbogbo nǹkan ní ma sọ pé gídẹ̀ máa já nàbí báyìí gbogbo bí kó dọ́lọ́nà subhanallah àbí alkuntu illa basharan rasula òjíṣẹ́ lọ́wọ́ mo jẹ́ sí máa èmi wá tó ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni pẹ́tẹ́ sọ gbogbo nǹkan bá ti present gbọ́rọ̀ lé ṣe torí pé wọ́n béèrè ìpàjọ́ alkiyama tánàbí sọ pé tọ̀ sọ ọlọ́run sọ pé ọlọ́run bá ló mọ̀ àwọn ìgbà tó bá ti mọ̀ dẹ́kí lọ́wọ́ sọ pé ń gba tánàbí ọlọ́run sí síbó sọ pé ọlọ́run bọ̀ sọ̀rọ̀ kò sí sọ yẹn fún ẹ̀ ọlọ́run fi ń rìpíìtì pé ọlọ́run bá nìkan la yujalliha li waqtiha illa bó bá sásìkò gbà tí ó bá dé gan ọlọ́run gba ní ó tún mú wá ní ó fi hàn thaqulat fis samawati wal ard ó wúwo sánmà àti ilẹ̀ ìmẹ́ la ta'tikum illa bagta níjọ́ tó bá dé ògìgì ní ó dé yas'alunaka wa ń bí ọkà annaka hafiyyun anha bí pé wà náà bí fẹ́ kan máa ń parẹ́
kul Ọlọ́run pé innama ilmuha inda Allah ẹgbọ́ ó tí wọ́n sọ pé innama ilmuha inda rabbi kul innama ilmuha inda Allah Ọlọ́run kan lọ́wọ́ walakinna akthara an-nas la ya'lamun lọ́lọ́run wá sọ fún pé la amliku li nafsi naf'an wala darra tí wọ́n bá ní bá mọ gẹ́ìbù tó lọ mọ́ fi ń hàn wá kìí ṣe gẹ́ìbù kọ́ Ọlọ́run bá sọ pé òun gbé control lé ayé lé wa lọ́wọ́ pọ́ǹsì táwọn ànábì Ọlọ́run méjì gẹ́ìbù tí ó fún hàn wá gẹ́ìbù tí ó ṣe pé nìsí ń ta fẹ́ tó ń fẹ́ káwọn ẹ̀dá àwọn ṣe wáyí kí ni wọ́n ṣe lẹ́sìn àbí nǹkan tí ó fi hàn wá tí ó fi lè ṣó pé òdodo Ọlọ́run fún wa á sọ àwọn pé òun náà tó sọ fún wa pé sọ fún wa wípé nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́dún báyìí òun kàn sọ náà tó bá sọ tó bá ṣẹlẹ̀ pé tọ̀sẹ̀ jí nítorí gẹ́gẹ́ òun Ọlọ́run fẹ́ fi yìí ṣe gíní láti fi proof ògùn yàtọ̀ fún méjèèjì kìí ṣe gbogbo ìbọ̀ Ọlọ́run tánàbí Ọlọ́run bá wá ń sọ tọ́lọ́ ní kánàbí ìsọ tó wà ní Qur'an ìwọ tó wà tánàbí kọ́dàgbọ́ kọrẹ ò sínú Qur'an gbogbo rẹ̀ ti tán kó tó dé orí tó kàn sẹ́kù gbájọ máa ṣẹ́ náà ló sẹ́kù Málíkì ti lọ kí Málíkì gan tó dé Sa'id Musayyib ti lọ Zuhri ti lọ Al-Qur'an Mufaddala ti lọ ẹ̀yìn lẹ́yìn nígbà tí ó tún wá Áfíríkà ló ti wá ọwá wá láti Áfíríkà ọwá sọ pé wọ́n lọ́nà gbogbo ilé ayé lọ́wọ́ sí ilé ayé Áfíríkà ó bá ṣe pé lóòótọ́ ìwọ́ wá fẹ́ kan jẹ́ kó túbú irú bọ́jẹ́tì Nàìjíríà yìí irú tàbí ẹ̀mí sọ pé ayẹ́ pé kíní kan náírà kan ṣe kíní kan bá wa sa gbogbo wa táà ní ma fi yá ọlọ́dọ̀ IMF gan mọ́ àbí kó túbú rí ò tún kó IMF sínú ni àìbáwò kò débẹ̀ ṣe ohun òsí lára lé ayé so àwọn ará àdúgbò nìkan ló kàn máa dẹ́rùbà lọ́lọ́run fi sọ pé èmi gan ló ṣe wà yìí ìlágbára àti sàǹfàní kankan fúnra mi àbí kí n lè nira kankan lọ fara mi illa ma sha Allah Ọlọ́run bá fi nǹkan hàn wá lóòótọ́ a máa tí ń fi hàn wá kìí ṣe pé wá ká kù lẹ́dàá ṣẹbọ́ ibi tẹ́ ti mọ̀ pé kọ́dà átà níbi ọ̀rọ̀ táwọn ànábì Ọlọ́run fẹ́ ṣe ànábì ó máa sọ pé lawistakbaltu min amri mastadbartu tó bá ṣe pé tí mo mọ̀ nísìn ni mo bá mọ̀ tẹ́lẹ̀ ni ma suktul hadiya mo ṣe fẹ́ sí hajji ìbá mọ̀ mọ̀ ẹran àdáyá lọ́wọ́ kọ́sù wàhálà ni mo ṣe mú ọ̀rọ̀ tó bá ìpín mo bá pé bá mọ̀ ní ìbá mọ̀ ẹran àdáyá lọ́wọ́ bí a ṣe ń bọ̀ wá láti Madina umra ìrọ́mù tá ṣe ìrọ́mù umra alákàgbé a wà ṣe tamattu àbí ká ṣe kiram tó anábì sì mẹ́rin àdáyá lọ so anábì tọ́lọ́wọ̀ sọ fún pé èyí ni ó ṣe ìdíwọ́ wá dé ló wá méèkì kílèmù ńláńlá ìwọ tó wá ṣe kílèmù tí ó tún wá wúlò fún wa kílèmù tó fi dẹ̀sìn rú ni ó bá lè sọ fún wa nísìnyí pé in the next 5 years kíní kankan crypto ni ó gbalé ayé ó kàn ara sọ fápa ó sì kàn sọ fápa pé Nigeria I love you come Nigerians pé nínú nǹkan èmi ni mo ń control báyìí so káà ó ti fi kó orí yìí sọ fún wa so irú àyà yìí ẹ̀dàkùn bí mo ṣàlàyé òun ni Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ àwọn àyà kan tó ṣe pé yóò padà líǹkì yóò padà dìbì gíní irú àyà yìí lọ́lọ́run fẹ́ sọ tó fi débi kul inni la amliku lakum darran because ẹ padà rí pé tó bá ti di àyà tó kọ́ Ọlọ́run dákọ̀ gẹ́ẹ̀bì sàpẹ́lẹ́yìn àyà yìí tẹ́bá sọ́tán alimul gẹ́ẹ̀bì fàlàrídì aláwọ̀gẹ́bì ààdà gẹ́ẹ̀bù ní ó padà jẹ́ Ọlọ́run tí ó sọ pé irú gẹ́ẹ̀bù tí owó fi wọn ànábí Ọlọ́run kèé sí ọ̀rọ̀ dọ́rọ̀wọ̀n lárọ́ṣàrá òun lẹ́bí ní pé ànábí sàṣọ́lá ló sókún bá dárù wọ́n wọ́n ní wọ́n dé wúdù wọ́n lù sí pé so lọ́lọ́run ní pé sọ fún wọn pé má jẹ́ kan banújẹ́ o awàlá máa sọ bá tí kó mọ̀ sí bá kọ́dà sọ́tún nìfìléhá kó tún ànáhádá ṣe ń gbà tí mùsíbà bá bá yín wọ́n wí ní ló gbára pé ẹ̀yin fẹ̀kan ti wí ní times 2 ẹ̀ wọ́n pa èèyàn 70 nù yín ẹ̀yin pé èèyàn 70 ẹ̀ tó mẹ́yàn 70 lẹ́rú times 2 lẹ́yìn rí ní bádàrí wọ́n á gba half lára yín ní Uhud ẹni àní hádá àkílódé
tí tọ́lọ̀ bá mọrú eléyìn ṣe ẹwọ bá nìsànà sí banújẹ́ pàtí Hamza kú àbánàbí bá mọ gẹ́bù yóò ní Hamza má lọ sógun yóò sẹ̀ ti dáwà àṣígàmà ṣe mo sí gbogbo àwọn gídì mi bọ́bọ́lá òjò sí wá gọ́ báyìí ipe so tó ànàbí kọ́dà mí ìgànbẹ̀ tó fẹ́ jẹ́ káàpọ̀ ń kéfèé ní ọ̀kan bẹ́ẹ̀ nù wọn náà tó sọ náà Ibn Arabi sọ wípé makanul wilaya àbí makanul wali fi barsakhi bóyá makanun nubuwati fi barsakhi fuwaikal bóyá nabiyyi wa dunal wali level risala tabako lè ayé ìyẹn jẹ́ rasul tabako lè ayé tababo sí barsa fuwaikan nabi ó wà lókè ìjà nàbí àmọ́ wà dunal wali àmọ́ kò tó wàlí nínú àárọ̀ bí kan kètè máa sọ́rọ̀ kèfèrí ni ṣe ìlú rẹ̀ náà láwọn pé ní àkíkọ̀ òkú yá ọsọ̀ àkíkọ̀ bá ti ní kúfúrú àgbákò ọlọ́run sọ wa ń bẹ́ ọlọ́run yá àwọn táwọn náà bá ti nílùú ẹ̀ pé wọ́n bọ́lọ̀ pàdé pẹ̀lú ilé ìgbọ́lọ́ kan pé ìdí ni mo béèrè lọ́wọ́ rẹ̀ tó ń ti rẹ̀ ó ní kó o sinmi kó o sì wá lè jẹ́ náà oṣù kó gbogbo àwọn òròyìn kan tí ì jọ pé èmi àti ọlọ́run pé ìwọ ni mo gbélé ayé lọ́wọ́ síbẹ̀ ni èyí pé ń jọ́ wo lèmi àti ẹjọ́ sọ yóò kà ní ìwọ náà ni àmọ́ ṣe ìtọ́nù ti take over ní alamu yẹn òun tú wọn jẹ lọ́yún ṣe understand ó ti wé láwà ní ó ti ṣe gbogbo ẹ̀ ẹgbẹ́ mi ẹsẹ̀ ń tàn wọn so áyà yìí kúl sọ pé inni la amliku lakum darran wala rashada sọ wípé èmi ànábì mo jánàbí Ọlọ́run ni àmọ́ pé kọ́ sí pé ní ìsìntọ́lọ́run bá fẹ́ fi ìnira kan mú yín àbó fẹ́ fi yín mọ̀nà kò sí lọ́wọ́ mi ẹwọ méjì tánà bí tọ́lọ̀ dákọ̀ dọ́rán ọ̀rọ̀ ṣẹ̀dá Qur'an lọ́n dákùn fún alágbọ́yẹ̀ yáwá lè tẹ̀lé kò sì fi yọ́nú síwá sẹ́rí bí áyà ìṣẹ́rí qul inni la amliku lakum dọ́rán wala rashada báwo lẹ́sí òkú yẹ kó ṣe rí pẹ̀lú ìta àkàtẹ́lẹ̀ qul la amliku li nafsi naf'an wala darra àbí naf'an wala darra naf'a àti darru ni ó jọjọ́ opposite àbí wọ́n kí ni tí wọ́n kí ní la amliku lakum darran wala rashada Ọlọ́run dákọ̀ nǹkan ẹyọ kan kó fi lè attract kejì ó fẹ́ dákọ̀ nǹkan mẹ́rin but ẹyọ kọ̀ọ̀kan ló fi reflect kejì pé tó bá fi gbọ́ darran kó fi náfà tẹ̀lé tó bá gbọ́ rashada kó gbọ́ dọ̀lálá mọ́ wípé kò sí lọ́wọ́ mi pé kí n sọ pé kí n fi yín mọ́nà tọ́lọ̀ ò bá fẹ́ fi yín mọ́nà kí n kà sọ ní wọ́n pé rashadan wala dalala kò sí lọ́wọ́ mi kí n kó nira bá yín àbí kí n sàbá ní fi dọ́rọ́ yóò fa náfáwá rashadan yóò fa dalala ọ̀nà pè ní ihtibak ìbàlágà al-ihtibak pé tó bá ti gbọ́ pé mo ṣe wà yìí la amliku lakum darran wala naf'an wala amliku lakum dalalan wala rashada wọn láwọn Ànábì sọ pé kò sí lọ́wọ́ mi ilé fi yín mọ́nà in kana Allahu yuridu an yughwiyakum ọ̀dà ìmá pè yí wọ́n kíláàsì ní má ṣe tán máa pè ẹ̀ṣẹ̀ ìwádìí so wípé Ọlọ́run ọba pé bí wọ́n ṣe wà yí ìlágbára dọ́r wọ́lá náà tẹ́sì wí bó ṣe wà bọ́lọ̀ ṣe sọ Ọlọ́run sọ ń bò mí tó fẹ̀ kan kó gbogbo ẹ̀ jáde Suratul Furqan Ọlọ́run bá kó gbogbo ẹ̀ jáde ní Furqan ibi tọ́lọ̀ ti sọ pé ẹ̀rọ̀sáàsàdínà Suratul Furqan Ọlọ́run sọ pé kánàbí sallallahu alaihi wasallam ó sọ fún
okay Shu'ara ni lọ́wọ́ bẹ̀rẹ̀ rí Suratul Furqan wípé no àwọn ọlọ́run sọ àpá kèrè pé àwọn kèfè àwọn òsàtẹ́ǹsìn wala yamlikuna li anfusihim darran wala naf'a wala yamlikuna mautan wala hayatan wala nushur. So now sọ pé mi ò lágbára pé fún yín àbí fẹ́ra mi pé tọ́lọ́run bá fẹ́ fi aburú kankan yín tó fẹ́ fi nira kan yín pé èmi ní àgbẹ̀ náà kò lè kàn yín, and on the other bẹ́ẹ̀ tó wá fẹ́ sáfọ̀ ní fún yín náà pé àwọn àdàdó òun ló wà ń bí àdísì àbúzàb àdísì inni haramtu dhulma ala nafsi kulla wisha gbọ́lá sọ pé ala an yanfa'uka bi shay'in àbí okay tí Ibn Abbas ní jàre wípé tí àbúzàb tí Ibn Abbas ní fẹ́ ká tí Ibn Abbas ní táwọn èèyàn bá kójọ aláyà ń fa òwúkà bí ṣe lámíyà ń fa òwúkà ilá bí ṣe pàtàkì wọ̀lá tó má sì kójọ aláyà dòrókà bí ṣe lámíyà dòrókà ilá bí ṣe pé ọ̀rọ̀ annáfù àtọ̀rọ̀ àdọ́rù ọlọ́run ló wà èmi ò lágbá mo jáná bí ọlọ́run sọ pé mo ti bọ́ sí rẹ́ẹ̀mù yẹn mẹ́sẹ́jì nù kí ló ju ìjáná bí ọlọ́run ọwá alájá àfá òwe láwà ní ọwá náà kó lé ayé lè wọ lọ́wọ́ nígbà tó tún wá ṣe ń kọ́ o tún wá láwọn ìyá rẹ̀ òṣòro ń gà lẹ́jọ́ sí mítí ẹni wọ́n ṣe mítí wọ́n ṣe fọ́n ṣe kò sájẹ́ ńlẹ̀ ìlú òyìnbó ìlú tí wáyé nìkan náà làjẹ́ àjẹ́ tí òwúlò kò rí kankan ṣe àjẹ́ òṣè òwúlò ó ní ẹ̀yìn tó láyé ìwó ló láyé ìdálóláyé òun sáàdì ẹ̀yìn tó láyé òun sáàdì èyí tó láyé ìwò yóò bá tó rájẹ́ náà kọ́ àjẹ́ ò máa wá lọ gbé inú igbó àjẹ́ ò ní rí lé rẹ́ǹtì àjẹ́ ò ní rí kò yí kò ní rí vi kò rí lẹ́kí kò rí màgódó àbí kò ní bọ́ sírù New York àjẹ́ tiẹ̀ ibi tó wọ́n mọ̀ wá mọ́jẹ̀ dápọ̀ bí kankan but inú igbó ní ó mọ̀ lọ ibi títí tí ò ti dé wọ́n ní torí pé káwọn èèyàn má fi páwọn sí mítìn pé irú mítìn àgbábò ìwọ fẹ́ dáadáa fún ààrẹ àmọ́ ọ̀nà dáadáa náà ni kò sẹ́nì kankan tó sàjẹ́rí tó sọ fún àpá ètò wọ́n discover lọ́la ní science tí bóun làwá níjì náà sọ fẹ́ nìkan pé wọ́n ní olóòní kí nìkan kan wọ́ya banditi já lọ jagun níṣì wọ́n bá ní àánú babaláwo jagun nígbà mọ́ ń wo sí lásán sọ pé bàbá ìṣẹ́bà àwọn pásọ̀ náà ń sọ kínẹ̀kọ́ ní àwọn ìṣọ́pá wà ìwọ̀n náà ló bẹ̀rẹ̀ wà láàrẹ̀ ẹ̀ sì jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni so kul inni la amliku lakum darran wala rashada pé la amliku lakum darran wala naf'a wala dalalan wala rashada ọlọ́ni ká náà bí sọ ilé èyí tó wá tẹ̀lé kul inni lan yujirani minallahi ahadun wala ajida min dunihi multahada tó ṣe rí pọ́ìntì ilé iná ẹgbùn sọ pé kí ló mú pọ́ìntì tàláwọ̀kọ́ wá pọ́ìntì wípé má sọ pé tó kú mo jáde bí ọlọ́run pé bóyá mo ti wá ọlọ́run ti wá kúlẹ̀ ayé pé mo mọ gẹ́ìbù òun lọ́lọ́run fẹ́ fi lé clear ṣe rí ilé kejì tó fi clear ó ní wípé àwọn kèfèrí gbà wípé wá kí ló dé aṣẹ́ṣùtá fún aṣẹ́ ogbẹ̀ fún ọ má sọ̀rọ̀ tó sọ yìí má kí ló ṣẹlẹ̀ sí ọ ṣe bí wọn ò sọ láwùjọ wa tẹ́lẹ̀ ìwọ ló sì sọ má wọ́rí má dáṣe má sọ má abíkò sọ mí má bá fi tí náà yóò sì sọ mí torí pé wọ́n sọ pé kánábí sọ mí wọ́n sọ kánábí sọ mí kí ni wọ́n wí Ọlọ́run bá ń sọ fún wa ní Suratu Yunus Ọlọ́run wa idha tutla alayhim ayatuna bàbá ka áyà wa fún wọn bayyinatin qala alladhina la yarjun tí wọn ò fẹ̀kan ra kan páwọn ó pàdé àwọ Ọlọ́run wọ́n sọ pé èyí bí Qur'anin ghairi hadha aw badil mọ́ Qur'ani mi wà má sọ eléyìí má wá nǹkan mi má sọ eléyìí pé tó bá ń gba wá yìí má sọ pé tó mọ̀ sọ mẹ́rin ká mọ́ sí ó sàmọ́ rábà pé kí ní àpá sábà wọn olórin náà kọrin àbí
iti bi Qur'anin ghayri hadha aw badilu ṣé gbọ́ bí àbí pààrọ̀ ẹ̀ bó bá ẹ̀kọ́ má ṣe gbélé ọ̀rọ̀ ọ̀nù wọ́n má kàrú ẹ̀ fún wa ó sọ̀rọ̀ lálàáfíà aw badilu ìzáìdà pé kó mú Qur'ani mi yìí wá tó yàtọ̀ sí tí ò ní máa tọ́ọ̀chì àwọn òsá wá àbí wẹ́pẹ́ lẹ́yìn náà ló bá fẹ́ mú wá o change tọ́lọ́run bá sọ ọ́ndẹ́ wọ́n sọ fánàbí ọlọ́run kó lè sọ pé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi yìí tó bẹ́ yìí lè change látọ̀dọ̀ ara mi fẹ́ kọmọkọmọ lọ́rọ̀ wọ́n fi símílá mo sì gbọ́dọ̀ sọ ni in attabi'u illa ma yuha ilayya in tán bá fi ránṣẹ́ sí mi mò ń tẹ̀lé inni akhafu in asaitu rabbi adhaba yawmin adhim ẹ̀rù ń bà mí tí mo bá yapa àṣẹ Ọlọ́run ọba mi ìyàjọ́ tó tóbi Ànábì ní sọ̀rọ̀ yìí inni akhafu in asaitu rabbi adhaba yawmin adhim ẹ̀rù ń bà mí tí mo bá yapa àṣẹ Ọlọ́run ọba mi ìyà ìjọ tó tóbi Ànábì sọ pé òun bẹ̀rù ìyàjọ́ tó tóbi Ànábì ò ní yapa Ànábì Ọlọ́run sọ ọ̀kan sọ pé òun ò bẹ̀rù náà ìta ló wá fẹ́ tẹ̀lé onítọ́lọ̀ ma fi lè fàwọn kan sínú báyìí ní ó sì kú kékeré ló ń ṣe tó bá fẹ́ ká try kọ́kọ́ jù wọn sínú ilé ayé náà yóò sọ́dọ̀ rá ní tó sin báyìí iní ilé gẹ́gẹ́ tí ilé ayé so torí pé wọ́n sọ fánàbí sàṣálà fẹ́ change ẹ̀ náà ṣe wọ́n mi Ànábì sọ implication ẹ̀ fún pé mo bá try rẹ̀ ìyà tí ó jẹ mí ní gbọ́dọ̀ ṣe dẹ́ntẹ́ bá tún wá wò Ọlọ́run ní walau taqawwala alayna ba'dal aqawil bá nábì bá sọ nǹkan mí tàà sọ fún pé ó sọ la akhadna minhu bil yamin a fi gbogbo agbára mú báyìí wa laqata'na minhu watin a sì kọ́ ti kásán rẹ̀ ìyà ó jẹ́ bàbá wá fìyà ẹ jẹ́ fama minkum min ahadin anhu hajizin ẹ̀rọ kí ni túnmọ̀ fama minkum min ahadin anhu hajizin fẹ́ bọ́yá fama minkum min ahadin anhu hajizin kò sí kankan nù yín tó lè tó protect Ànábì tó wá bí àjẹ́ Ànábì lọ́wọ́ sọ́wọ́ fama minkum kò sí kankan nù yín gbogbo ṣe kó lè tó min ahad anybody anhu anin nabiy hajizin tí ó blọ́pù kí àmọ́dọ̀ rẹ̀ tó bá fi lè sọ́ntà ní kó sọ ẹgbọ́n mi torí pé ní táwọn kèfèrí ń sọ ní pé a ó bà dìlú ìgbọ́dọ̀ change jẹ́ ìyà tí ó jẹ̀bi gójù tí lọ ìyẹn lọ́lọ́run bá rí fáà sí pé kul inni lan yujirani minallahi ahad ẹnìkan kò lè gbà mí lẹ̀ lọ́wọ́ Ọlọ́run nínú yín tí mo bá ṣe nǹkan tẹ́ ní kí n ṣe ayàtà lákọ̀ọ́kọ́ ó ń present fún pé torí pé mo jáde bí Ọlọ́run sọ pé mo mọ̀ gẹ́ìbù ayàtà lẹ́ẹ̀kejì tó ánsà pé ẹni kí n change ẹ̀ ìyí tó lè change ẹ̀ mo bá change ẹ̀ ẹnìkan kan nù yín kò lè gbà mí Ọlọ́run ló ń kọjá báhùn òun ni ayé ilé náà tún Kùránì kún o every word every aya kọ̀ọ̀kan náà ni pé kò sẹ́nì kankan tí ó wà lásìkò àníṣàṣáà tó lóhun ní hujja kankan kí kò sí hujja yóò ti wà kọ́ta àjò tó ti wà báyìí náà yóò ti clear jù kó lè èyí sọ pé lan yujirani minallahi ahad ẹni kò lè gbà mílẹ̀ lọ́rọ̀ Ọlọ́run tí mo bá ṣe nǹkan tẹ́ ní kí n ṣe yẹn walan ajida min dunihi multahada multahadu ní níbi téèyàn lè sálọ ẹwú aláhádù tá má sọ pé alhada yàní adala báyìí ni nǹkan ṣe wáṣẹ́ ẹ̀kọ́ tí bá ti ń sáánà nǹkan yóò kẹ́yìn ni wípé lan ajida min dunihi multahada níbi kankan tí ń sá lọ tọwọ́ Ọlọ́run ọgbọ̀ ti ní bà mí pé níbi kankan tí ń sá lọ tí ìṣẹ́pọ̀ Ọlọ́run ọba ló ní bẹ̀yẹn tó sì wà lábì kápá ẹ̀ ibi tí ń sáájí tí ìṣẹ́pọ̀ ìgbà mo ti wá safe
torí pé báyìí ó ti kọjá tẹ́ríṣẹ́ ọlọ́run ó ní tí wọ́n mí ń dún nìyí wàlàn ájídà mi ń dún nìyí ní ò sí ní níbi tó ṣe pé sọ pé mo ti wá sá fún báyìí mo ti wà protected kò lè débí báyìí mọ́ mo ti kúrò Nàìjíríà ẹ lè fòfin Nàìjíríà mọ́ ìmọ́ gbogbo tó bá sí ọlọ́run ló ní gbogbo áyà yìí ájídà mi ń dún ní mo lè táhàdá yìí mo ti gbàgbé tí mo fẹ́ sọ ọ̀tọ́mátì rántí máa sọ fún so pé in níbì kankan tí mo lè sá lọ torí gbogbo ààyè pátápátá téèyàn sá lọ ọlọ́run ló ní òun mo ti rántí àyà tó fẹ́ sọ òun lẹ fi rí pé ń jọ́ta náà bí inú òun pe ọmọ ẹ̀ ya bunayya yarkab ma'ana wala takun ma'al kafirin wọ́n náà wá kan gba ojú omi ọkọ̀ ojú omi yìí nìkan lọ́lọ́run sọ pé yóò ṣe bó bá ti wọ́bẹ̀ safinatu náà kí ló wí ó ní sa'awi ila jabalin ya'simuni minal ma máa lọ sórí òkè tí ó prevent mi omi ò ní lọ́dọ̀ mi qala la asima al-yawma min amrillah illa man rahim la asima al-yawma min amrillah àwọn kan tún ní asim àwọn kan tún ní ma'sum bọ̀tẹ̀ ewó lẹ́rọ pé yóò lọ ní ti ápù dáadáa nígbé kí n sọ pé la asima al-yawma min amrillah kò sẹ́ni tí ó lè sọ́yàn lónìí níbi àṣẹ ọlọ́run tẹ́bá fi tó ní asim pé ìsẹ́ntó ó dákọ̀ min amrillah tọ́ la ma'suma al-yawma min amrillah illa man rahim olóṣùn ló lọ sí yàtọ̀ kò sẹ́nì kankan tí ó wà protected lónìí táṣẹ ọlọ́run ọgbọ̀n ò ní bá illa man rahim àfẹ́ tó bá kẹ́ ẹni tó sì kẹ́ ní ó wà nù ọkọ̀ ojú omi
ẹrú ló yẹ̀yẹ́ jù lọ́dọ̀ Ọlọ́run tó bá fi lè ṣe lọ kò jámọ̀ nǹkan kan pé ẹwà àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní ìlú wọn tán ṣe fìtìfìtì wọ́n lè lágbájá ní commissioner wọ́n lọ́wọ́ ní the president of the president ẹwẹ́ ní sí nígbà tán ṣe lọ́n tọ́nà kan dẹwà sí wọn ẹwà sí wọn rí nínú wọn wọ́n fi pé wọ́n ní alágbára kábíyèsí náà wọ́n dé lẹ́gbẹ̀ẹ́ sẹ́mọ̀ kẹrù máa pé kábíyèsí ẹmọ́ ṣubú kábíyèsí ẹmọ́ ẹgbẹ́ lákùn ẹjọ́ kúrò ayé bọ́bí so ọlọ́mọ fẹ́ yẹ̀yẹ́ ọlọ́mọ yẹ̀yẹ́ wa ọmọ yóò hìlẹ̀ láà ọmọ aláwọ̀ ọlọ́run bá yẹ̀yẹ́ kò sẹ́ni tí ó parí má dáṣọ àpọ́nlébò yóò bọ́ Al-Hasan al-Basri rahimahullah Hasan Basri sọ àwọn pé àwọn tán ń ṣe lọ́wọ́ ọba tó ń ṣeéṣe ó ní ara ibi tọ́lọ́wọ́n bá tí ma fi hàn yà pọ́ fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ní pé yóò jú ọ lẹ́fẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ó ní àwọn tó rí tán ṣẹ̀ṣẹ̀ tí mo tí ń ṣe zìnà tí ń jalè tí ń ta tẹ́tẹ́ tí ń ṣe ìwádìí rẹ̀ hánú alàlá mo jámà kankan lọ́dọ̀ Ọlọ́run wàlà azù àlẹ́yí làásọ̀nà tó ẹ̀kọ́ bá jámà kankan lọ́dọ̀ wọn ò ní fẹ́kẹ́ ní tí ẹ̀ kó tẹ́ báyìí kó sẹ̀ ẹ̀yìn orí pé nígbà tí Yusuf jámà kankan lọ́dọ̀ rẹ̀ kọ́ kí ló ṣe ìkàríkà ní tíbá alòsù alfàṣà ìnáwó ní ìbádùn ẹ̀fẹ́sẹ̀ bá ronú ẹ̀ṣẹ̀ nílẹ̀ fún ìpínlẹ̀ mo ti jábọ́ lọ́lọ́run fi jẹ́ kìí sọ̀rọ̀ kí làwọn èèyàn ó wí secondary ní pé hánú alọ́lá wọn ò jámọ̀ kẹkẹ lọ́dọ̀ Ọlọ́run fa àsọ́wò wọ́n fi ṣẹ́ wà láwọn azú àlẹ́yìí láàsọ̀nà pé tó bá jámọ̀ kẹ lọ́dọ̀ rẹ̀ yóò sọ wọn lè fi rí pé àdúrà Nábì Allahumma اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك Ọlọ́run dákun fún wa ní ìpayà Ọlọ́run tọ́ka àwọn òkun kẹ́kẹ́ táàfin ní ṣe tó bàbá ṣe àyẹ̀pẹ̀rẹ̀ táwọn bá nìkan rí dáyà padà pé kí ìyàn rí pé Ọlọ́run dákun mọ́ jẹ ìjábọ́ dákun mọ́ yẹ̀yẹ́ nìkan tọ́lọ̀ bá ti fẹ́ yẹ̀yẹ́ ẹni tí ò tó ọ ní òfin yẹ̀yẹ́ òun lẹ́fẹ́ pé ẹni tó bá jẹ́ sheriff ẹni tó jẹ́ ní àbíjì tó tóbi òun ò ní ìdírú ìyà tí tálíkà jẹ kó tó òun filẹ̀ lẹ́fẹ́ pé àwọn olówó ní máa ń commit suicide tẹ́tẹ́ bá débì kan pé ikú yájẹ̀ tẹ́lọ ikú yájẹ̀ sí lọ ẹni tó ní ipò ẹ̀fà ní wọ́n sọ́lẹ̀ bẹ́ẹ̀ bá mú olówó ní ṣùgbá tẹ́ẹ̀kan sí fìlà lórí ẹ̀ lásán láàrín ó lè lọ kùnkùn tó fílà kan fìlà lórí ẹ̀ kò sí lápadà kò kọ́ sí pé nìkan kan fún ṣùgbọ́n tó kọ́ sí lára ẹ̀ ó bá họ́nà rẹ̀ jẹ́ èmi ò lọ́kú tálíkà ní òwe kò dán mẹ́ kò dán lẹ́rẹ̀ òun lẹ́gbẹ́ náà tí bá ti ń ṣe lọ gbogbo sáìn lọ́lọ́wọ́ ti fún tí ó bá ti lose sensitivity ẹ̀ òun ó ṣe débi pé ó padà fi bọnú náà ni ṣùgbọ́n tó ń bá súnmọ́ lọ́run yóò ti máa fi ilẹ̀ ọlọ́run máa fi ní hàn díẹ̀díẹ̀ pé má dé bẹ̀rẹ̀ ẹ̀ tí bá ti ń ṣe ọlọ́run díẹ̀díẹ̀ yóò máa just pé má dé bẹ̀rẹ̀ yóò ìdí ìyàwó rẹ̀ máa yí máa lọ ẹ̀mọ̀ ọlọ́kan fi ń fa gbogbo tó gbóṣì fẹ́ràn rẹ̀ náà ni pé ní ti ń sàwọn nǹkan kan tóun náà máa ó bò láṣìírí yóò kọ pé ìyàwó rẹ̀ tí wọ́n gbọ́ sí lọ́run yóò pé kò sóúnjẹ lórí bá ẹni tí ò wojú rẹ̀ pé ẹ̀wọ̀n ọlọ́run fẹ́ kó fura ní o ní fura pé tániwọ́ náà kò ní sẹ́ẹ̀tẹ̀ kó fura pé ìwọ ní àṣẹ báyìí yóò tún wo bóyá ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ó pè tẹ́lẹ̀ yóò pè lára kọ̀ọ̀kan kò ní dáhùn yóò pẹ̀lẹ̀ kejì kò ní dáhùn pẹ̀lẹ̀ kẹta wàhálà yìí ti pọ̀ pé èmi ọlọ́run fi ń fún sáì ní pé káṣírí má bọ́ síta kó ara máa já jẹ́ báwọn ṣùgbọ́n tí ò bá ti wá bá débẹ̀ Ọlọ́run wá ṣe yóò wá ṣe débi pé yóò ṣe síta ẹ̀tẹ́ yóò wá jáde
Al-Fudail ibn Iyad ló lọ́rọ̀ tẹ́rí tó kọ́ mọ̀ yẹn pé inni la a'sillaha wa ara athara dhalika fi khulqi imra'ati àbí fi khulqi ahli wa dabati máa ṣe lọ́n máa sì mọ orí pa pé mo ṣe lọ́n lára bíyàwó mi ṣe ń áti sí mi àti bí dábà mi má gbẹ̀ẹ́sì tẹ́lẹ̀ tí ó mọ̀ lọ báyìí ó kàlà ní mọ́lẹ̀ àbí mi náà tí mo gbé mọ́tò lọ tó ṣe pé tí mo ti sákọ tán mọ́tò tó ní ó sì dákú sí èmi mo gbágbádá tí mo bọ́ sẹ́lẹ̀ mọ́tò ọlọ́fẹ́ káwọn kan rí mi lọ so ọlọ́run ọba yóò yíwa pé mọ̀kọ́mù nùbú wà tó mú tó ṣe tóbi tó lọ́dọ̀ òun sì ní nǹkan tó ń káwọn ànábì ọlọ́run wọ́n sí mọ̀kọ́mù nùbú wà tó mọ́ sí tó kò débi lẹ́fù pé òun ó gbé tó ń fẹ́ jọ́lọ́ fún wọn ọ̀rọ̀ pé ṣé tẹ́yìn bá ti wá jáde bí ọlọ́run gbogbo nǹkan ní kọ́ńtró láyé alákọ̀ọ́kọ́ kul inni la amliku lakum dọ̀rọ̀ wọn pé mo jáde bí ọlọ́run wá pé mi ní máa decide pé láwájẹ́ olóòrùn àbí kí tó wá pé kí ló ń wí change ẹ̀ náà àbí pé àhà ìyá tẹ̀mí náà mẹ́mẹ́ ọ̀ bí yàrá dé láyé òjì ọ̀rọ̀ ní ìhìnà láyé àhàdù wà ájúdà ní dúrí náà bẹ bá ti gbáyà méjì báyìí lẹ́sì wá gbọ́ ilá bàlára nínú ọ̀rọ̀ àìwọ̀ ìsàlẹ̀ mo bá jáde bí ọ̀rọ̀ the only thing tí mo jẹ́ mo fi yàtọ̀ ò ní wípé ìtọ́lọ́wọ́ bá sọ ó fi ránṣẹ́ sí mi ó sì lè sọ fún ẹ̀hìn níbi ilé mo jù yín lọ àmọ́tàlá kọ̀kọ́ àtẹ́lẹ̀ kejì nùbúwọ̀ gbé ẹwọ́ bí kò ránṣẹ́ sí ń tò lẹ́fí pé màtọ́lọ́wọ́ gbèrú ayà yìí náà jáde nínú ọdọ́nà pé ọmọ kánà lè bá ṣàrẹ̀ ayò tí ya Allahu al-kitaba wal-hukma wan-nubuwwa thumma yaqula lin-nas kunu ibadan li láíláí in tó orí tó lè ṣe fíyàn tó ga jù ní kó jára bí ọlọ́ kọ́n fún tí wá pé i for that ọ̀n wá sọ láàbí ọ̀pá pẹ́tọ̀ ibi tàwà bá dé nísìlá èmi wá lẹ́wà jẹ́ rúfẹ́ mi ọlọ́n láíláí ohun sí bẹ́ fáwọn ọgbà ránà bẹ́rẹ̀ ọ̀nà náà so ní lẹ́vù yẹn kò sí yóò sì tó lọ́dọ̀ náà tọ́lọ́wọ́n pé in tó ń fi ń jọ́lọ̀ wá gbé fún ẹgbà àwọn kan náà sún fún sàṣẹ pé ọlọ́run tó sì fi ń jọ́lọ̀ gan sì tó àṣírí èyí máa àwọn àṣẹ kan ti gbé kọ́lá àwọn òlé sọ fẹ́ mi gan tẹ́mi gbé tẹ́lẹ̀ ó fẹ́ blackmail ọlọ́run ni òun ṣe bí gbúwọ̀ àwọn tẹ́jọ ń pàdé bí tẹ́jọ mú tí àbí tẹ́jọ ń ṣe ìsìnà pé kò fẹ́ káwọn yẹn máa pàdé bẹ̀ pé máa tàṣírí rẹ̀ sí ọlọ́run pé ọlọ́run tó bá fẹ́ ní lọ́mọ máa tàṣírí rẹ̀ kúfùrù ńláńlá ó fẹ́ ju kúfùrù àwọn tó ṣe gbogbo gbọ́lọ̀gbọ́ bẹ̀rẹ̀ irú àṣẹ́wọ̀nù àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́run bá fẹ́ràn káwọn ànẹ́bí ọlọ́run tó rí àánú tí wọ́n ní gata bá fẹ́ sọ fọ́lọ́run bá sì ṣe báyìí ọlọ́run sọ pá kò yẹ kú wọ́n mọ̀ mí kò yẹ kí wọ́n tán sọ lórí ẹgbọ́n pàtàkì lóòrùn sọ pé inna ibni min ahli wa inna wa'daka al-haqq ọmọ mi ara lè mi náà ni àdéhùn rẹ̀ pé innahu laysa min ahli innahu amalun ghayru fala tas'alni ma laysa laka bi'ilm inni a'idhuka an takuna minal jahilin ẹgbọ́n pé mo ṣe wá ìfọ́ mọ́ wà náà wà láìmọ̀ kan ìwọ́ ti ní mọ̀nà anábì ọlọ́run yọ anábì pé ọlọ́run inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilm wa illa taghfir li wa tarhamni akun al-khasirin kíájá mo ní kí n sì gbẹ́yìn ọlọ́run wá sọ́dọ̀ ọlọ́mọdé lè bèèrè nǹkan tí ní ma ń parẹ́ ó bá sàforí sí mi tó bá kẹrin ó ti ṣòfò ó ti ti mọ́ aláwọ̀lọ́ ànábì ọlọ́run o tó ìpín nígbà tọ́lọ́wọ́ bó ròyìn rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n jẹ́ ṣàkírò wọ́n jẹ́ ni tó appreciate wọn tó gbọ́ra àwọn àwọn tọ́lọ́ fẹ́ ká fún ló kọ ní Qur'an ó fún Nuhu ó fún Ibrahim dhurriyyata man hamalna ma'a Nuhin innahu kana abdan shakura shakiran li an'umihi ishtabaha wa hadahu Ànábì ní pé abdan shakur ní pé ní a'udhik an as'alaka ma laysa bi so èyàn wà sọ fún Ọlọ́run ọba rẹ̀ tó dá fẹ́ni tó ti kó nǹkan ní àgbẹ̀ tí gbogbo ẹ̀ tí ẹ̀sẹ̀ bá bí Ọlọ́run ọba fẹ́kẹ́ tó sí rẹ̀ táìmù àwọn kí ní òyẹ kò tẹ̀ sínú ẹ̀sìn rárá dìbò yóò bá fún àwọn tó tó já wẹ́pù lé Ọlọ́run àtàwọn ìpò tó wá ní àkíkọ́ tí bá tì ní bẹ́ẹ̀ tí máa ń sóò bá ya wèrè tí nǹkan bá ṣe kò sí àwọn ọ̀rọ̀ kúfùrù
Ọlọ́run sọ fún gbogbo mẹ́bàá jánàbí Ọlọ́run ibi tó mọ̀ ní ìjánàbí Ọlọ́run sọ pé bóyá kọ̀ǹtró ilé ayé ìtàwọn èèyàn jẹ tí wọ́n mú tí wọ́n jẹ́ tí wọ́n sá fún wà lọ ẹ̀ lọ́wọ́ ọ̀nà àkọ́kọ́ la amliku lakum darran ìjánàbí Ọlọ́run ò dẹ̀ sọ pé bóyá èèyàn lè ṣẹ́ nítì tó bá wùyàn kó change ọ̀rọ̀ Ọlọ́run ìyẹ́ Ọlọ́run náà tó bẹ fún yóò náà láyé ìjírọ ilẹ̀ aláìbá tó kí wá ní ìjánàbí Ọlọ́run ọba jẹ́ illa balaghan min Allahi wa risalatihi ó bá wù yí ẹlẹ́ fi illa balaghan kóhùn kó jẹ́ mustathna níbi ayàlá amúlìkùlà lọ́rọ̀ ọ̀ṣọ́ kò sí pé èyí tó wá láàrin ayà pín ńlá yìí jírọ̀ ní kóhùn jẹ́ bí jùmúlà tó mu'tarida jùmúlà tó lọ kàn fi mú wá bọ̀ tó ṣe pé ó fẹ́ fi sàlàyé nǹkan kan ẹ̀kọ́ sí pé èyí tó wá lé kìí pé tẹ́bá pé kúlá amúlìkùlà kún dọ́rọ̀ wà lárọ́ ṣẹ̀dá illa balaghan minallah lákìn lẹ́bí amúlìkù ẹgbọ́ lágbára ilé ìgbò àmì èyí tó wà lọ́wọ́ mi tí mo fi ń jáde bí Ọlọ́run ní pẹ́tọ̀ kọ́lọ́run bá fún mẹ́sẹ̀jì kìí fún yín òun ó ṣe dédé in ana illa bashirun wa nadhirun liqawmin yu'minun sàgbọ́nà ló sọ pé wala a'lamu al-ghayb àbí qul inni la amliku li nafsi darran wala naf'a wala a'lamu al-ghayb wala kuntu a'lamu al-ghayb lastakthartu wa ma massani as-su' in ana illa nadhirun pé la amliku akin mo ní mọ́lápù pé kí Ọlọ́run bá sọ̀rọ̀ fún ìkìí sọ fún tẹbá sọ bá illa balaghan ó jẹ́ direct istisna fún lá amúlìkù làkúndọ́rọ̀ wọ́n lárọ́ ṣọ́dá èyí tó wà láàrin ọwà jẹ́ another jumla bí tọ́lọ́ kàn sọ láti fún an information to be ẹ̀lì túbẹ́ tó correct ó bá wù yí kẹ́ tú illa balaghan kóhun líǹkì máa pé ìnílá ìjọ́ ẹnìkan kan ò lè séèfù ní lọ́dọ̀ Ọlọ́run mọ́ bá change Qur'an rẹ̀ fi change àbí ń sọ ní kò sí bí tí máa sá lọ the only thing tó lè séèfù mi ni pé mẹ́sì ìtọ́nà fún mi kí n sọ láì má change máa wà séèfù òun wà lọ pẹ̀lú ya ayyuha ar-rasul balligh ma unzila fa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas pé Israel tí fi bẹ̀rù yín máa bẹ̀rù Ọlọ́run tí bá ti wá bẹ̀rù Ọlọ́run tí mẹ́sì tó fi kọ́nà kó bá níyín lára ìníríyà Ọlọ́run kí n ṣe bàlágù mẹ́sì jọ Ọlọ́run kọ́ yóò sọ mi bí ìyà Ọlọ́run yóò sọ mi bí ìyà Ọlọ́run ó sì pé bí illa balaghan lọ pẹ̀lú láyé ìjírọ̀ ní nàìjíríà àmọ́ yóò wá jẹ́ istisna mọ̀ pàtẹ́ wẹ́dà tọ̀hún náà ní àbílẹ̀ ìrìnà istisna mọ̀ pàtẹ́ náà ni ó jẹ́ tàbá tó lẹ́lẹ̀kẹ́ ó lè jẹ́ istisna mọ̀ tásẹ̀ pé that is in tó lè séfù mi tàbá tó lè séfù mi ò ní kí n sọ tọ́lọ̀ bá ní kí n sọ wọ́n jẹ́ istisna mọ̀ tásẹ̀ tàbá fi gbé la amliku lakum dọ́rọ̀ ó jẹ́ istisna mọ̀ pàtẹ́ tó lọ́nà bá sí ń tò náà bó ṣe tó yìí báyìí pé kí n sọ pé ìtumọ̀ rẹ̀ lẹ́gbà the same lafz náà ló gbé jáde anybody tó bá fẹ́ tú òyìnbó ẹyọ kan ló lè mú tó bá fẹ́ tú lóyìnbó bẹ́ẹ̀ tó bá fẹ́ translate Qur'an tó pé wọ́n kọ wáyé ó lè kọ footnote tí ó bọ̀ pé yóò tú pé if you like you make this one to give say me translation so nígbà tí ṣàlàyé bracket with bracket ma fi ń pọ̀ ní translation yóò bracket so that is ká tó wá sọ pé ẹnìkan wá bẹ ohun wà gbọ́ lárúbáwá rárá òyìnbó àti Yorùbá náà ní Qur'an ó wá lóhun ní expert Qur'an ó ṣẹ́lẹ̀ gẹ́gẹ́ tó mọ Qur'an tó ń lágbàá ìmọ̀ Qur'an kọ́ ni wọ́n mọ̀ translated èdè Qur'an ìgbà ìtumọ̀ Kùránì tẹ́nìkan tú tẹ́gbùkàn wọ́n lè verify ẹ̀dọ́ tó bá ṣe mistake illa balaghan min Allahi wa risalatihi ní tó lè séfù mi àbí nǹkan tí mo ní kápá rẹ̀
tí mo ní kápá rẹ̀ ní kápá bẹ́ẹ̀rù ní kápá kàzá ìnàbá ìgbéyàwó àmọ́ ò in tí mo fi ń jójì ṣe ọlọ́run ní ilá bàlágà nínú ọgbọ̀nlé ìsàlájì in tí fi ń jójì ṣe ọlọ́run wa man ya'si Allaha wa rasulahu ẹni tí okay ilá bàlágà min Allah wa risalati in tí mo ní ní kápá tí mo ní kápá àbí nǹkan tó lè séèfù mi níbi ìyà ọlọ́run mo pé kí n sọ̀rọ̀ ọlọ́run ọba ó sì jẹ́ kí n sọ now ẹgbọ́nà pé bàlágà min Allah wa risalati albalagu mi ni ọ̀rọ̀ tí èèyàn fẹ́ kan transmit yóò jẹ́ masdar tó wà lè tí ó mi ní maf'ul a máa ń lo masdar tí ó mi ní maf'ul bí kí n sọ pé khalqullah ay makhluqullah balagu náà mi ní al-muballigh nǹkan tọ́lọ́run ọba tó sọ fún mi tẹ́lẹ̀ fẹ́ transmit bó sì sọ oníbàlá ọ̀rọ̀ then risalati yìí jẹ́ mẹ́sẹ́jì bàlágù nísìn òun ó jẹ́ ọ̀rọ̀ risala ń tiẹ̀ òun wà jẹ́ ìtọ́lọ́run ọba fi ránṣẹ́ lọ́rọ̀ àbí ní kíkọ so this by risala ó jẹ́ balagun khasun bí alfadhin mahsusa because risala ni òun lè tún involve kíkọ ṣùgbọ́n ó lè involve ọ̀rọ̀ in tí fi ń jánà bí ọlọ́run jùlọ ó sọ fún kí n sì sọ fún inú ìsọ ìyẹn ni mo ní kápá ìkèé ṣe amúlìkùlà fún dọ́rọ́n ọ̀làwọ̀ṣẹ́ ìyẹn àbí kí n sọ pé ìyẹn lọ́n fi lè ṣe fún méjèèjì náà ló ṣe correct kọ́sítọ́ padà wọn tó lọ́n padà fi parí sura ẹ̀rì méjì ló correct ọlọ́run wa nìkan kí n sọ fún yóò ọmọ ya'si Allaha wa rasulahu ẹni tó wá yapa àṣẹ ọlọ́run bá tó jíṣẹ́ fa inna lahu nara jahannam khalidina fiha abada tó ṣe mọ̀ pé bá ṣe káyì ṣé gbogbo ẹni tó bá ṣe lọ́run bá tó jíṣẹ́ ní ó wà nínú lọ́gbẹ̀rẹ̀ àmọ́ torí pé áyà yìí nígbà tó ti wá pé inna ma ad'u rabbi wala ushriku bi rabbi ahada mọ́ ń pè lọ́run bá àmìṣẹ́gbọ́ṣẹ́ra sẹ́ǹpín tó kọ́kọ́ wá nù so irú àwọn tánàbí ń bá sọ̀rọ̀ irú ìsìyànù tí wọ́n ń ṣe lèyí tó ní ṣe pẹ̀lú wala ushriku bihi ahada ní khalidina fiha abada ẹwọ bí Kùránì ní tẹ́yẹ̀ bá fi lẹ́lọ yọrọ ayà ipò contest o ní ma ń sọ fáwọn èèyàn tán sọ pé wọ́n ní ó lò bí dáa tó ń dọ̀lára ìdọ̀lá ẹ̀ kúfù lómi no problem ṣe kúfù ní ọlọ́ni وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن يعص يقول يا قدر الله أنا تبقى إسيان أنا ضلال هاي بقى طب شيء كل عاصنا كافر هو فكان لي بشي خارجي لا لا وتسيزافين bọ́ bá sọ pé dọ̀lálà náà ló tún bá fẹ́ tú ọlọ́run tó ń pe khatọ́ mistake gan ní dọ̀lálà innaka lafi dalalikal qadim àwọn ọmọ ìyá Yusuf ọlọ́run bàbá wọn pé àbá àwọn ó ti kú ike mistake tó sì gbé sórí náà láti jọ yìí náà ó sì gbé sórí khatọ́ náà dọ̀lálà tó lè ní kí nǹkan jìnà
so nígbà tó lè mí ní gbogbo ilé ànábì wá ní kó lò bídíà àti dọ̀lára so mọ́ tó tù ní pé kò sí bídíà kan tí ìṣe dọ̀lára kìí pé gbogbo bídíà ni ó jẹ ẹni tí àdísì ń bá wílẹ̀ tó fẹ́ yọ aspect bídíà kan kó sọ fún ìṣe dọ̀lára ní spectrum ìtí dọ̀lára mí ní pé nǹkan tí ó right ẹgbọ́ alhuda opposite dọ̀lára ní kọ́dà àtà bídíà tí ó gbéyàn náà kó nú ẹ̀sìn náà kọ́ o dọ̀lára náà tọ́lẹ̀ tó lásán nù àdísì pàpàpàkílẹ̀ tó wà kò sí kankan tó lé ń bí àdísì tó ní di gbogbo kòkòkòkòkòkò ẹni tó mọ̀ lò àdísì yẹn against lẹ́n tó bá sọ wípé nǹkan kan bẹ̀ o tó clear wípé bídá ni o because I'm not saying okay tó ṣe tí wọ́n tó pè bídá because nǹkan lè fẹ́ sí ọlọ́pọlọ tó pè nǹkan mí tí èsì bídá ní bídá pé èyí tó fẹ́ kan wẹ̀ establish pé bídá ni lẹ́yìn pàtó wá gbàgbé àkówà gbá àmẹ́lẹ́ náà kan húdà ni kò sí kankan nù bídá kódà bí ò bá ní múyàn wọná kódà tí ò bá múyàn wọná gbéra tí ó wà jẹ́ kiri tí ó wà jẹ́ húdà gbogbo ẹ̀ náà dọ̀lá tọ́fẹ́ sọ lásán so that ó lè fi sá fún èyí kó fẹ́ gbé ókùn fún gbogbo bídá ní kú èyí gbé bẹ̀rẹ̀ sí àti àjọra wọn pé tí bídá bá dé kúfúrú dọ̀lára tí ò bá dé kúfúrú náà dọ̀lára ó ma lò ní ẹ̀rí fáwọn tán sọ wípé tí nǹkan bá wà establish pé bídá ní o nínú ẹ̀sìn kó tó wá ní hasana ní the other side ní wá gbogbo ẹ̀ side ní wá so ẹni tó bá yapa àṣẹ Ọlọ́run àtòjíṣẹ́ fa inna lahu nara jahannama khalidina fiha abada ẹ bá wo àyà yìí Ọlọ́run ọba ní ma ń ṣe èmà wà ní Qur'an tẹ́ bá wo wà mọ́ ẹnikẹ́ni mọ́nì yìí òun ṣe é lò ní lafzwe lédè that is ní word bó ṣe wà ó ṣe é lò fẹ́ nìkan ó ṣe é lò fún jama àbí ẹ̀kọ́ ni man anta àníọ́ àbí man antum tàníyìn mọ́ nǹkan náà ni tó pé ma ń ṣe lò fẹ́ nìkan àbíyàn tó pọ̀ but wọ́ọ̀dù tàbálẹ̀kan Ọlọ́run wá kọ́kọ́ lò nílò pé bí wọ́ọ̀dù ṣe wà tó ṣe lò fẹ́ nìkan ó pè fa inna lahu ó sọ lahu yóò máa bẹ fún bí pé mú fọ́ọ̀dù lálò máa ń fún because ṣe lò fẹ́ nìkan ó wá fẹ́ káwà ló jámù ìnà khalidina ó lò jámù kó fi tó lè gbé máa ń pé ó ṣe lò fẹ́ tó pọ̀ méjì máa mẹ́rin papọ̀ òyìnbó ò ṣe ṣe number translate ó kọ footnote àbí kò lo bracket ìwọ bó wá tẹ̀ wá fẹ́ tí ò bá ní tí wá lè jù ṣe rí ọ̀rọ̀ ta kọkalẹ̀ yìí ó wà lè rìnrìn ó wà lè túmọ̀ sí pé ìwọ wọ́n lè àwọn ìkáàtí àwòtẹ̀ gbọ́nù bá ara yìí tó jẹ́ ṣe wá Ọlọ́run bá ṣe sọ ní báyìí bẹ́ẹ̀ náà ló ṣe sọ ní ìparí Suratul Talaq àrí Ọlọ́run bá ní ẹ̀dàkànnà mi tí ìparí Suratul Talaq àwọn kó tó kàn yẹn bí àyà méjì before Suratul Talaq Suratul Muzammil ní Suratul ṣe Talaq mọ̀ pẹ̀lú column ní okay Talaq okay Talaq okay Ọlọ́run ọba ní ẹmọ̀gbọ́ Ọlọ́run ní qad anzalallahu ilaykum dhikra fattaqullaha ya ulil albab alladhina amanu qad anzalallahu ilaykum dhikra Ọlọ́run wá ní rasulan yatlu alaykum ayatillahi mubayyinatin liyukhrijal ladhina amanu wa amilus solati liyukhrijal ladhina amanu wa amilus solati jamunu abi min adh-dhulumati ila an-nur wa man yu'min billahi wa ya'mal salihan yudkhilu man tó lè jẹ́ alfazul mumta àwọn tó pín láàzù rẹ̀ sí lò fún mufrad yudkhilu jannatin tajri min tahtiha al-anhar khalidina fiha abadan
yudkhilu khalidina fiha abada ọlọ́run tó wá padà pẹ́lẹ́ asana Allahu lahu response bí sí ń padà bọ́ sí mufrad nípasí lórí wọ́ọ̀dù pé a fẹ́ sọ túnmọ̀ ní bi'tibari lafz a tó fẹ́ sọ bi'tibari al-ma'na ìtọ́ àwọn láàzù ó sí lò fẹ́ nìkan ó sí lò fún èèyàn tó pọ̀ òkè jẹ́ kí n lo mazda kí n lo dọ̀mí rẹ̀ ètò ilé ìnáwó so that ó lè kọ́ wu ẹ̀mẹ́ ọ̀nà ọmọ yá sí láwà rasúlá fa inna lahu nara jahannam khalidina fiha ọmọ bẹ́nà bẹ́ẹ̀ ní tó fà tí ìfiwá ní pé ẹni tí ó bá yapa àṣẹ ànábì tó jẹ́ bàlágù yìí fáwọn tí Ọlọ́run fẹ́ kan sọ áyà ìkalẹ̀ fún nípìnlẹ̀ tí wọn ọ̀rọ̀ kúlé náà máa dúró bí wọ́n lápẹ́ ṣùgbọ́n àdá so bẹ́ẹ̀ bá ti wá ṣe léyìn tó ti ṣírùkọ̀ khalidina fiha so inshallah àádùn bí báyìí ọba dìjú ní máa ti lọ àwọn pẹ̀lú ẹ̀ka parí súra ẹni máa ti lọ ọkọ̀ fún alágbẹ̀yẹsẹ̀ wọ́n fún ọlọ́jà lè lò bàbá lò kọlọ́jà báyọ̀ rẹ̀ pàdé ó kàwà ní àwọn tí ó fi Qur'an kẹ́ kàwà ní àwọn tó tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam òun tàbá kù sí kọlọ́kọ́ sàmì ipò fún ọlọ́pọ̀ kẹ́ akọ́kàwọn òbí wa kẹ́ gbogbo àwọn tọ́lọ́wọ́ bá lò láti fi sórí fún wa gbogbo tàbá wá sí kò fún alẹ́ gbogbo àtàláfíà lórí dáadáa kó sì fi sọ̀rọ̀ ẹ̀sọ́ wa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ Ọlọ́run bá kó fà lọ́rọ̀ kàsára wa kó ṣe gbogbo ní imaman lil muttaqin àwọn wa púpọ̀ wa fúwa ó kàwà máa rẹ̀ ní rẹ̀ Allahumma inna abiduk abnau abidik abnau imai nawasina biyadik malin fina hukum adnu fina qada'u nasaluka bi kulli ismin huwa lak sammaita bihi nafsak aw anzaltahu fi kitabik aw 'allamtahu ahadan min khalqik aw ista'tharta bihi fi ilmi ghaibi indak an taj'al al-Qur'ana al-'azima rabi'a qulubina ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. السلام عليكم.